للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فقل للشيخ محي الدين فضلا إلهي أنت للعلماء ستر فقل للشيخ محي الدين سترا إلهي أنت للعلماء جاه فقل للشيخ محي الدين جاها أيا من كلما نودي أجابا ومن بجلاله يوشي سحابا وكلم في دجا موسى بلطف كلاما ثم ألهمه الخطابا ويا من رد يوسف بعد بعده وكان أبوه ينتهب انتحابا ويا من خصه أحمد واصطفاه وأعطاه رسالة والكتابا وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا لك الفضل المبين على عطائه منعت به وضعفت ثوابا جد للشيخ محي الدين كل المرامي أنله يا مولى المثابة أنله يا مولى المثابة فليتك تهلو والحياة مريرة وليتك ترضى ولا نام قدوب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صاح منك الود فالكل هين وكل الذي فوق التراب تراب. ẹ jẹ́ kí ọ̀rọ̀ lọ́mọ kí wọ́n jòkó dáadáa jòkó kódà ìrìnkún stage àyíwá. Naam. Aya sayyida daraini ya man banada. Naam. Wa ya man ila hul arishi samau ahmada. Gbogbo yín náà tí mo yọ̀ǹda yín. Bàbá náà yọ̀ǹda yín. Famisilu kalamu yulad. Rárá mo yọ̀ǹda yín mo sọ. Wamisilu kalamu yura. Bàbá ní ẹ lọ jókòó láyé. Wamisilu kalamu. Ẹ̀yin lè jòkó tí a tó náà ló ní bá wí. Yọ̀bọ̀ àfinàbí ya Muhammadu. Ayé tayyiba lasimayi ya khayra shafi'i. Ẹ jọ̀ọ́. Ṣé ń gbàjẹ́ fẹ́ pè mí ṣe é fi ànábì kún ni? Ṣé ẹ fi kún ni? Owó yà mí lẹ́nu tí ẹ ń gbọ́ ọkọ̀ ànábì tí ẹ yòǹbó ẹ̀ náà ni. Fẹ́mi sílù kàlámù ládẹ̀. Ẹbí. Wẹ́mi sílù kàlámù yòrò. Wẹ́mi sílù kàlámù yóò àsínàbí ya Muhammadu. Wẹ́mi sílù kàlámù yóò àsínàbí ya Muhammadu. Bẹ́ẹ̀ bá ti yòǹbó ànábì àwọn òní lè bá sọ̀rọ̀ ń bí o. Ayé tayyiba lasimayi ya khayra shafi'i.
Shafi'i. àwọn elétò tẹ kọjú sí mi yìí. kọjú sí bàbá yìí. ó tó báwọn ó tó. ètò tó bá wọn. ó tó. náà. sọ̀rọ̀ gbàgbọ́ tí ọmọ kìíní gírádò. Bu'ista rahiman lil anami wa sayyida. ẹ jọ ọkùnrin tó fẹ̀yìn dí mi kókó ń bẹ̀. Bu'ista rahiman lil anami wa murshida. àwọn táyé ń dáàbò bò yìí inú ààbò ọlọ́ọ̀ni ẹ wà tẹ́lẹ̀. ẹ wà tẹ́lẹ̀. ẹ jẹ́ rí náà rójú agbo. kó wa lọ jókòó láàyè ẹ̀. bẹ́ẹ̀ bá ti jẹ́ rí náà ọ̀kan tí ń tẹnu márùn-ún tọ́jú òfin lọ. tọ́jọ́ ó fi lọ. so ti wá kú àbí òkú nísìn. ẹ̀yin ò mọ àwọn aránṣẹ́ ọlọ́run tí ń bá wa kà wọ́n ju ìlọ púpọ̀. wọ́n ju yín lọ gan. ojú agbo kí wọ́n ti ṣàbùrù ọlọ́run àrẹ́sẹ̀ lójú ẹsẹ̀ nísìn. bẹ́ẹ̀ni. Bu'ista rahiman ẹni bá yóò bá ẹni òní sọ́fò. lil anami wa murshida. orí mo ní yóò bá ẹni kọ́ bá àṣòfò òyìnbó rẹ̀. Bu'ista rahiman lápá bí ẹni bá ẹni dáadáa. lil anami wa murshida. ẹ ti pọ̀jù ẹ̀sùn kì. bàbá ní ká sọ. Wulidta yatiman mufradan duna walidayni. kálukú ló ní tó bá láàmú ooru ní mẹ́mi. bẹ́ẹ̀ni. Fasirta amiral anbiya'i wa sayyida. tí n bá rẹ tó bá dóoru mú mi ń sọ pé agbanipa ni. bẹ́ẹ̀ni. Fasirta amiral torí ara mi ò sinmi rí. anbiya'i wa sayyida. èmi kọjá àwọn ẹja bẹ̀rẹ̀ sẹ́nu àwẹ̀. iṣẹ́ bá ṣe ń lẹ̀. ìṣẹ̀nu àwẹ̀ náà. ó kọjá báwọn. ó kọjá bẹ́ẹ̀. so ẹ má kọjá bí tẹ dúró sí i. bẹ́ẹ̀ni. kẹ́hìn bá fẹ́ràn. Wulidta yatiman mufradan duna walidayni. kí n tó bẹ̀rẹ̀ wá sí i mo fẹ́ tún agbo ètò dáadáa ni. bẹ́ẹ̀ni. Fasirta amiral anbiya'i wa sayyida. ìyá mi amòfin ẹ lọ dúró táwọn obìnrin bẹ̀ o. ẹ lọ́dọ̀ àwọn ẹ obìnrin. lọ ilé yín ẹ lọ dúró tí wọ́n ní. Fasirta ẹ lọ ọ̀dọ̀ àwọn obìnrin níbẹ̀ àwọn ìyá yẹn. ẹ má lọ́dọ̀ ẹ̀yà. ẹ gbọ́ n tó kọ́fọ̀ èmi ó kojú ó kọjá téèyàn lè kojú rẹ̀. bẹ́ẹ̀ni. Fasirta amiral anbiya'i wa sayyida. ó sì ká mi lára pé yorùbá nẹ́bì dáadáa. Binurika sara al-badru tamman mukammalan. ẹ̀yin náà jókòó. ẹ jókòó. ẹ̀yin náà Bihi ẹ̀yin ò mọ̀ káàkiri ẹ ẹ̀yin máa agbo káàkiri ni. ni. ẹni tí ó sàbúrò ní wojú agbo. bẹ́ẹ̀ni. bihi qad tajalla subhu lin-nuri idh bada. ó dàbí ẹni tí wọ́n fi kó wá sọ́lé wọ́n á sọnù yàrá tó lówó rẹ̀ ń sùn. ó lè jọ kan mọ́ yàrá ni. bẹ́ẹ̀ni. ó mọ yípo gbogbo ẹ̀yìn àgànná káàkiri ni. bẹ́ẹ̀ni. bihi qad tajalla subhu lin-nuri idh bada. ṣé mo lè bẹ̀rẹ̀ wá sí. alayka salatullahi ẹ fẹ́ kí n bẹ̀rẹ̀ torí ẹ yorùbá nẹ́bí. thumma salamu. ó ká mi lára pé yorùbá nẹ́bí dáadáa. Rahmatuhu dawmani alayka ilal mada. adúgbò fún ọlọ́run. Rahmatuhu kí ló sọ̀rọ̀ tó dúpẹ́. dawmani alayka ilal mada. dúpẹ́ àbí. alhamdulilayi. ọtí ronú òdì. ọtí ronú òdì. ẹnìkan sì ló bí láàárọ̀ yìí. ọ̀rọ̀ sàdínì ẹnìkan ló bí ẹnìkan ló bí Bibire ọgbọ́n ni. ntọ́lọ̀ ń fún ọ lọ rí ọmọ ntọ́lọ̀ ń fún wọn náà tí ò fáwọn náà. Allah. ọ̀rọ̀ yìí ọ ni. ọ̀rọ̀ yìí ọ ni. ìdẹ̀kùn tó hàn lẹ́ máa kúlé lórí. bẹ́ẹ̀ni. gbogbo àtàwọn àbí tẹ rò pa ga àmọ́ iye tọ́lọ̀ ń fún yín tí ò fáwọn náà. Allah. gíga ni ò jẹ́ mọ̀. ni ò jẹ́ mọ́. ìwọ Ọlọ́run ò ṣàánú rẹ bọ́ọ̀ ti tòsí tó obìnrin ń kúnlẹ̀ gbóúnjẹ fún ọ ni. bẹ́ẹ̀ni. ọ sì ní láárí òun náà ní tó ń bọ̀. òní tó ń bọ̀ o.
olówó mi sì rọkọ̀ fóbi ọ̀ràn lọ múra ọ̀ràn Amẹ́ríkà ìfọ́tí ní fún ní yàrá bẹ́ẹ̀ ni. ṣe tó fọlọ́sì ló fọlọ́wọ́ Ọlọ́run yọ síra wọn ni yọ síra wọn ni. olówó mi gbádùn wọn ni wọn ò gbádùn ayé. mo gbádùn ayé. ìwé ọ̀hánà mọ́yàwó rẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ tì í ní ẹgbàmí ará àdúgbò olówó mi ọ̀dọ̀ bẹ́ẹ̀ yóò lọ ayánu nípàkọ́ rẹ ni bẹ́ẹ̀ ni. jásọ lára rẹ. alayka salatullahi bí bọ́dá tiẹ̀. thumma salamu wa rahmatuhu dawman alayka ilal mada wa rahmatuhu dawman alayka ilal mada. bí mo ti fẹ́ tẹ́ wọn lọ́rùn tó tí yorùbá nẹ́bì tó bẹ́ẹ̀ ni. kamu qama laylan bakiyan wa hazina. mo kí Ọlọ́run ọbẹ̀ elétò. malali fadoa. photographer yàtọ̀ yàkọ́ kó ń bẹ̀ wọ́n ìdí mi lójú. tadarru'a wa anina. gbogbo ń tẹ́rù kémi rí lèmi rí báwọn. ẹni bá ti di ẹni tí ń bá sọ̀rọ̀ lójú kò fẹ́ kó gbọ́ tí ń sọnù. malali fadoa. lójú ọ̀nà ọ̀rọ̀ yìí ọ̀nà ti jìn bẹ̀. tadarru'a wa anina. kódà wọn kan láàfà yìí ṣiṣẹ́ mo lọ́ọ̀ sí wí. ó sì wí ni o. pàdé mi ni kọ́ mọ̀ pé iṣẹ́ láàfà. kí ló ń gbé bọ̀. kí ló ń gbé bọ̀. èmi lọ fẹ́ jẹ́ kí lọ ti jẹ́. kí ló ti jẹ́. wọ́n sẹ́ bẹ̀rẹ̀ ayé ọ̀nsàkọ àwọn tó lu ayé gbó la bá ṣe. àbí. wọ́n láàfà yìí ṣiṣẹ́ ẹ̀yin ọ̀lẹ́mọ̀ náà bá wí kì í máa ṣàwà. bẹ́ẹ̀ ni. yadiuli ila. èló lọ gbà ń sálárì tó ń sakọ tó ń gẹ fìlà. kí n sọ etí wọlé ní ìṣẹ́jú fèmí. bẹ́ẹ̀ ni. yakulu rabbiya ummati. mo kí bàbá wa kírun tí ń bọ̀. ighfir laha hatta tahuza na'ima. bẹ́ẹ̀ ni ò bá ń lọ́ba àmọ́ kí kalẹ̀ kó tó dé. bẹ́ẹ̀ ni. ighfir laha hatta tahuza na'ima. kò wá sójú agbo àní ń kí kalẹ̀. bàbá ń kíyan. torí ìlú tí a bá ti ń jà sọ́ba èmi dá bí. wọ́n bí mi náà fa wàhálà lọ́fà kí n tó jókòó. ẹ̀ wá wọ́n èèyàn rògbé ń bọ̀ ni. àlẹ́ ìtọ́lọ́wọ́ fún yín gbogbo ẹni ń bá yín sọ papọ̀ tọ́rọ̀ òye àṣẹ ìgbọ́ Yorùbá nílùú yìí. yadiuli ila yaqulu rabbi ummati. ighfir laha hatta tahuza na'ima. mo kí bàbá imam sójú agbo. bàbá kíyan. torí bẹ́ẹ̀ yẹn wọ́n fà tí ò kí mi yóò lu mọ́gùn. bẹ́ẹ̀ ni. iná ó gbé. ighfir laha ilé ó máa jó. hatta tahuza na'ima. mo kí bàbá mẹ́rìnwìlì imam ọ̀rẹ́ wa tààrà. bàbá kíyan. mo kí wọn tààrà. bàbá kíyan. yadiuli ilaha yaqulu rabbiya ummati. ighfir laha mo kí bàbá ọ̀rẹ́ mi Mufassiru ọ̀ra. hatta tahuza na'ima. mo kí Rawdatul Ulum. mo kí bàbá Khalifa. bàbá kíyan. mo kí wọn o. bàbá kíyan o. mo kí gbogbo Rawda. ighfir laha hatta tahuza na'ima. mo kí àwọn ìyálóde. bàbá kíyan. mo lọ wí. ya ayyuha rajuna wasila habibikum. nígbà mo fẹ́ kọjá mo kọ àwọn ìyálóde. ntọ́jú ń dá wọn kí o lè má yé yín. o lè má yé yín. gbàtà àti ìtọ́ba yẹn náà máa jalága mòlúdì wá ká. bẹ́ẹ̀ ni. ẹ̀jẹ̀ á káwọn àná. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá ga tí òrántí àná yóò ṣòfò. Allah. ẹ̀sùn kì. ya ayyuha rajuna wasila habibikum. ó fẹ́ pa gbòde nù. sallu alayhi wa sallimu taslima. Khalifatul Qadiri. Khalifatul Qadiri. gbogbo ilẹ̀ bọ̀ lọ yẹ́yẹ́. sallu alayhi
عليه Sheikh Muyideen وسلموا تسليما. àní wọlé àti látọ̀fànù. látọ̀fà ni. يا أيها الراجون وصل حبيبكم صلوا عليه وسلموا تسليما. صلوا عليه mo kí Ustaz Kamil. وسلموا تسليما. mo kí Sheikh Kamil. bàbá kí hàn. ìbànkì Sheikh Kamil lẹ́nu mo kí wọn. ẹ jíṣẹ́ bàbá. كم قام ليلا باكيا وحزينا ń bọ̀ Olohunlalaaro. ملأ الفضاء ọ̀rọ̀ sàdínì. تضرعا وأنينا. Bibire mò ń bọ̀. bàbá ń bọ̀. ó lọ rí. ملأ الفضاء تضرعا وأنينا. mo kí bàbá wa Ọlábàgùn. ẹ̀gbọ́n gbà tẹ́ kó wá láti ilẹ̀ Haúsá àbí ń gbà ni àwọn náà ni ẹ̀ẹ́pẹ́ mẹ́nu àmín. bó lọ wí. يدعو الإله يقول ربي أمتي bàbá wa àgbà ọlọ́rọ̀ rúwọ̀. اغفر لها àáfà ọba حتى تحوز نعيما. àkàndá àkàdá. imam àtọ́ba àlú ìyá kan bá kan ló bí yẹn. الله àwọn obìnrin rà ọlọ́run síta. اغفر لها. mo kí ṣèṣọ́sì lí mo kí àlífà wa ní Ìnísà Ìnísà Ìkìrun ìkírun. tó dá méjì ni bẹ́ẹ̀ kankan gbé Ìnísà kan gbé Ìkìrun. bẹ́ẹ̀. حتى تحوز نعيما. bàbá mi ló jí mo kí. اغفر لها àfa wa. حتى تحوز نعيما. ọjọ́ lọ mo kí ọ̀rọ̀ lọ́mọ. bàbá kí yín. رمضان يا خير الشهور. ọ̀kan ni kíni ọ̀kan làwọn. kálá wọn. mo kí yín o. bàbá kí yín. رمضان يا خير الشهور تحية. jẹ́mẹ́ ní náà. naam. tí n bá ṣe bí òṣèlú tó wà ń ta bẹ́ẹ̀ ni. ò ní kí ẹni tí mo fẹ́ kì í náà. àmọ́ tí n bá ṣe bí ẹni ọlọ́run ò ń kì í. bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n tí mo wí bẹ́ẹ̀ ni. tẹ̀bálà fà tí ò balance oríire ò pé ni. kò pé ni. báwo kan bá jà má da sí jù tẹ́ bá parí ìjà wọ́n lọ́ọ́ forí ọ̀sọ̀rọ̀ ibú ń tiẹ̀ ni. lọ́sọ̀rọ̀ ibùdí rẹ̀. olóṣèlú ò ṣe é gbìjà wọn ò ṣe bíjà. njọ́ tó bá parí ìjà wọn ò ní pè ọ́ sí kọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ọmọ rẹ ni olóṣèlú wà stable bẹ́ẹ̀ ni. stability ò sí fọlọ́ṣèlú. bẹ́ẹ̀ ni. ẹni mo fẹ́ kí yín ó gbòdì lára rẹ tó olóṣèlú nìwọ bàbá ńlá wọn sì lè mí. bẹ́ẹ̀ ni. mo kí Spain. رمضان يا خير الشهور تحية. sọ̀rọ̀ kò dá kéèyàn ṣàìmoore. ó dáa. èmi ò dá sọ́rọ̀ òṣèlú yín. bàbá ò dá sí. ọ̀rẹ́ mi ló pè mí. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi arówó sàdínì. bẹ́ẹ̀ ni. àtọ̀kan lọ́mọ ọ̀rẹ́ nù ká bíbí ire àwọn ọ̀rẹ́ wa nù. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ fi nǹkan mi pè mí ní dá lóhùn. bàbá ò ní dáhùn. wọ́n ṣe dáhùn ẹni tí ó bá parí ìjà yìí dá síjà. bẹ́ẹ̀ ni. kí lọ jẹ́ lè mọ́mú tó ń kàmpé lórí mímbàrí ọ̀ ní sọ̀láyọ̀. àmín. kí ni wọ́n fún ọjẹ́ tó bá ń tọ́ ṣe bí wèrè. àbí. pátápátá wa mú ọ lọ Mẹ́kà tó ní fojú kàábà tó ìdè ìwọ tó mọ̀ràn ní túwó. òṣìṣẹ́ ọlọ́run mọ̀ wá ń ṣiṣẹ́ yàn. تضفى عليك من الجلال جلالا. تضفى. àwọn tí wọ́n sì pè mí mọ̀ mí dáadáa. wọ́n mọ bàbá dáadáa. wọ́n mọ̀ mí ọmọ inú yàrá mi ni wọ́n. bẹ́ẹ̀ ni. wọ́n mọ̀ mí tọ̀pọ̀. bẹ́ẹ̀ ni. تضفى عليك. dákun ìwọ tó jẹ́ ìfẹ́ kúlẹ̀ lọ́rùn nù àfa oríire wo lọ ṣe rí. àbí. ọwọ́ àwọ̀sọ pátì lọ ṣe mímbàrí. wọ́n náà dé face cap níjọ́ Jímọ̀. níjọ́ Jímọ̀. ọ̀wọ́ pété nìkan ọba wọlé ọ̀ èso lóríire. bí ọba wọlé máa ń kọ́ kí lọ́ọ́ ṣe. àbí olóòjó tíra tó ń ké ná. ẹnìkan ò ní fọ́ sọ́yà fọlọ́ nìkan. Allah. ẹ̀sùn kì.
تدفع عليك mo ti kí wọn àbí. من الجلال جلالا. mo kí àwọn mo kí Erelu. bàbá kí. ìyá dáadáa ti wá kí mi. bẹ́ẹ̀ni. mo wá kí ogbó Òkìrun. ẹ kú oríire àwọn ọmọ tọ́lọ̀ fi ta yín lọ́rẹ. ẹ gbọ́ náà. Bibire dáná. Bibire kọ́ ni bẹ́ẹ̀ni. Ọlọ́run yọ yín tẹ̀ ń jẹ́ Bibire náà. torí kẹrin olóṣèlú okọ̀ tẹ̀ ń jẹ wọn ò tó jẹ wọ́n tó jẹ. jákujàku ni olóṣì orí ni ẹ bẹ́ẹ̀ni. wọn yìí ṣe Bibire pa bẹ́ẹ̀ni kò sí orí pọ̀. ẹ káre tẹ ẹ jẹ́ Bibire ẹ káre. tẹ̀yìn dẹ̀ lè tẹ̀lé yín lẹ́yìn náà. torí ẹni tí o bá tí ì dẹ́kun ẹ̀ lè mọ̀ wá tó lè ṣe ẹ lè mọ̀. kẹyìn lẹ̀ máa sunkún gbapò tẹ bá débẹ̀ tí wọn wúlò mọ́fà tó bá tẹ̀lé yín Allah. Bibire ọ̀káre ẹ jòkó. ẹ káre ẹ jòkó. رمضان قد جئت تطرق بابنا. kí ló dé tẹ̀ ń pariwo kí ló fariwo. kí ló dé kí ló mo fariwo. lọ wá sí kan níjọ́ ní Níjọ́ mo wá ní. pàdé ààrẹ Nàìjíríà rí Rí. ààrẹ tààrọ kan lórí pépà mọ́ tọ́lọ̀ ti tì mọ́nú yàrá bẹ́ẹ̀ni. mo wá pàdé rẹ bàbá pàdé ẹ̀. àwọn àgbàlagbà tí ò wúlò náà. mo wá kí àwọn èèyàn wá kí àwọn afẹ́sùn kan pé wọ́n ní ilé kí bàbá òkè. wọ́n ní kí ló dé mo ní kò sójú ilẹ̀ Yorùbá dáadáa bẹ́ẹ̀ni. gbàtú wà ń bẹ àjèrè àjèrè rẹ o. èmi ò jẹ́ ní kíkí mi sì mú lẹ́nu mi bẹ́ẹ̀ni. wọ́n mú yàn sí pọ̀ sí kí mi. bẹ́ẹ̀ni. رمضان قد جئت تطرق بابنا. mo wá kí olóyè mi olóyè bàbá. very dearest to my heart bẹ́ẹ̀ni. mo kí olóyè mi Olóyè. arówó sàdínì bẹ́ẹ̀ni àgbà. tí ì sí arówó sòsì arówó sàdínì àrò sàdínì. ẹni tó rántí àná pèmí náà ò ti ní rí Allah. èyàn lówó ẹgbọ́ fún ọ̀rọ̀ lónìí. bẹ́ẹ̀ni. náà lè وتريد منا أن نكون رجالا. tó bá sì dìde pé ọ fẹ́ tọ̀ bẹ́ẹ̀ni. ọ̀sá lọ àní ọ̀rọ̀ tí ọ̀ ní tọ̀tọ̀ lọ́ọ̀ ìdílé Bẹ́ẹ̀ni. torí ọ̀sá lọ ni ẹ̀. وتريد منا بẹ́ẹ̀ni. أن نكون رجالا. dákun bọ́rọ̀ bá bọ̀ wí nítorí fún wa ni kọ́ mọ̀ fún wa mọ́. sáyà ń lẹ fóònù méjì jáde o. nítorí fún wa ni wọ́n fún wa mọ́ fún wa mọ́. gbàtà àti ìmọ̀ sàṣàyé ni àbí. alẹ́ yẹn wúlò àní arówó sàdínì wúlò Wọ́n wúlò. Olohunlalaaro wúlò Haji Saheed bẹ́ẹ̀ni. àṣekínni àkòfẹ́ ẹ má fẹ́ pa wọ́n sàjọ pé yín sùn mọ́ tẹ̀ ń sùn mọ́ ẹ̀yin kìíní wọ̀nyí ẹ̀ sọ́ra. ẹ ṣọ́ra o. رمضان قد جئت تطرق بابنا. bàbá ọlọ́bàgùn. أتريد منا ọmọ rẹ ní lọ. أن نكون رجالا. أتريد منا mo kí ọ̀rẹ́ mi olóko alájí àgbà. bẹ́ẹ̀ni. أن نكون رجالا. mo kẹ́yìn ìyá tẹ bí chief imam ẹ̀ dá mi lónìí. bàbá kìíní. إن الصيام abẹ́yìn ká ẹ bí mi. عبادة سرية. ẹ̀ tọ́lọ̀ wọn bá mú jàmọ́ ẹ̀ ní kí ni yóò sọ. kí ni ó sọ. yóò ní kọ́lọ̀ ọmọ jẹ́ òun bírù mi. bẹ́ẹ̀ni. ọwọ́ ayé tẹ̀nu. bẹ́ẹ̀ni nǹkan ṣe é nù. والسر أوزع. dákun dákun. ìwọ tó ọbẹ̀ náà ń kọ́ bírù ọmọ báyìí yorùbá nàbí Muhammad. sallallahu ما alaihi wasallam. يكون مجالا. èmi pé yẹn lọ́tà mi o. bẹ́ẹ̀ni o. olùjọ́ tó bá fowó lẹ̀ mọ́ṣáláṣí pọ́lọ́ mọ́jọ́ bírù mi. inú mi wá dùn gbà náà. bẹ́ẹ̀ni. èmi ní kọ́kọ́ sàmí òfin torọ́ jìyà tó fi kú ni. òfin tí ò dáa ṣera. والسر أوسع. mo kí ọ̀rọ̀ lọ́mọ. ما يكون مجالا. tọ́bíìkì tí wọ́n fún mi ẹ kọjú síbí. ẹ kọjú sí bàbá. ọlọ́pàá náà. ṣe ń gbèsè rẹ sẹ́yìn àgbo báwọn o. ta ni ń pín nǹkan ta ni ẹ bá bá ń sàyẹn sọ̀rọ̀. ẹ fi nǹkan pínpín lẹ̀ ná. mo lè sọ fún àwọn tó kó yá pé ń dà mí láwọn oníṣìn kí wọ́n transfer rẹ̀ kó ń bì. bẹ́ẹ̀ni ẹ má pín nǹkan mọ́. والصوم لي وأنا الذي أجزي به. ẹ dákun náà. صدق الحديث
وصاح عنه تعالى dákun. صدق الحديث Olohunlalaaro وصاح chief Olohunlalaaro. عنه تعالى. Honorable wa ọ̀kan ní kíni Bibire. Náà. mo ń wo ọkùnrin yẹn tí ń lọ tí ń bọ̀ ni ń wo tí ń lọ tí ń bọ̀ ń ta mí pẹ́pẹ́ bọ̀ díẹ̀díẹ̀. الصوم لي وأنا الذي أجزي به. bàbá mo ti fúri nísìn kí n máa sọ̀rọ̀ kí yẹ́sà ó pọ̀ nígbà tí wọ́n faná sí mi lọ́pọ̀lọ́ ni. Bẹ́ẹ̀ni. صدق الحديث. wọ́n ṣe méjì kí n sùn mo ní ní sùn lónìí Náà. torí kí ni ẹni tó pè mí ń gbọ́dọ̀ fail ẹ̀ ń gbọ́dọ̀ disappoint ẹ̀. وصاح mi bá sì sùn wọn ò tó kí wọ́n jí mi wọ́n yà máa fẹsẹ̀ palẹ̀ ni. عنه تعالى. èmi lọ jẹ́rẹ́tọ̀ fi jí mi ṣé tí ì rí ni wọ́n rí ni. ṣé mi sì lọ́ra ni wọ́n ń lọ ara èyí ó jòkó tì mí ìsàrí làwọn ẹ̀ ti ń gbò. Bẹ́ẹ̀ni. ṣọ́ọ̀tún jẹ̀mí bọ̀ ti jẹ tí wọ́n ráìsì lórí igi kìnìún. صدق الحديث. mo kí wà yín Bàbá kí. mo kí wà yín láti Kaduna tí ń tẹ̀lé akábọ̀ ẹ kàn pa kámẹ́rà kí n bá sọ̀rọ̀ lẹ́yìn mọ́dí ànábì ẹ má kásá àsọkúsọ Ẹ má kásá. gungun wọn sọ yín di wèrè báwọn Bẹ́ẹ̀ni. ànábì nìkan ni ẹ máa yín Bẹ́ẹ̀ni. tẹ́bálẹ̀ fẹ́ trend ẹ má trend lórí àṣẹ o Bẹ́ẹ̀ni o. tẹ́tẹ́ mi ti ń bọ́rọ̀ bọ̀ òun ṣàṣẹ lóde ǹdè yẹn ń bẹ Bẹ́ẹ̀ni. wá sí tí nù ìṣẹ́jú kan mo gbé fún yín. صدق الحديث. torí ẹbú tó máa bu yín torí ẹ máa fọ́ a ẹ má ṣe Ẹ má ṣe é. àwọn tí ń drag yín tẹ́ ẹ mọ̀ Bẹ́ẹ̀ni. àwọn tó sì ń drag yín àfa ni wọ́n ti máa kéwù gan Ká máa kí ó gan. ọlọ́sì ti fún yín níràwọ̀ ẹ maintain ẹ̀kẹ́ máa jẹun lọ Ẹ maintain rẹ̀. ẹ bẹ́ẹ̀ ni owó táyé ṣe lẹ́sẹ̀ yóò di wèrè o. Bẹ́ẹ̀ni. الصوم لي ẹ jọ ṣé mo ń communicate. Bẹ́ẹ̀ni. وأنا ẹ máa ká nísìn الذي èmi búyàn lórí atẹ́gùn òfin ni kò pa kámẹ́rà ẹ máa ká nísìn. أجزي به. wọ́n máa dẹ́n pé tẹ́ ń ṣe ń da òpùrọ́ sì ni ẹ́ Kùrọ̀ ni ọ́. ẹ tí ó ṣubú ni ẹ ń wá ká. Bẹ́ẹ̀ni. dẹ́nugbà tẹ́ ń bá wà yín ká ìfìlà yín gbogbo nǹkan tí ń jọ ara wọn fa. Bẹ́ẹ̀ni. Ó ti. bọ́dọ̀ yàn àtìyàwó yín tẹ́ ní my dearest kìíní kan tẹ́ dì mọ́ lọ́rùn Bẹ́ẹ̀ni. ọdún wo lọ ti ṣe yín ká yìí. Àbí gbogbo ẹ̀ ń plum. الصوم لي وأنا الذي أجزي به. bàbá ń tẹ́ bí mi lágbára Náà. bóòlù àṣẹ gbà sọ́ọ̀mù lí. الصوم لي وأنا الذي أجزي به. صدق الحديث وصاح عنه تعالى. wọ́n náà sẹ́mẹ́ǹtì kan lọ ń ṣe Bẹ́ẹ̀. kọ́kàn máa pariwo torọ́bìnrin máa pariwo lójú ilé kó wájú wọn. Bẹ́ẹ̀ni. gbogbo tá a wí ní ìṣẹ̀lẹ̀ mẹ́wàá gbọ́ wá sí tá a fẹ́ pín ló wá gbà. wọ́n àtòrí ẹ̀ tari ẹ̀ ṣubú ọmọ rẹ̀ sì ti rà fún wọ̀bìà ló fẹ́ pa. Bẹ́ẹ̀ni. ẹlòmíì tí ó gbèsè wúbi lónìí tí ó kàn lẹ́sẹ̀ ọmọ rẹ̀ ti ra nǹkan àwẹ̀ fún. òun sáré nǹkan mú lọ nínú àní múra sọ ọmọ rẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ni. بالصوم تنطبع النفوس على الوفاء. tẹ̀fìdí mẹ́kà tẹ̀ ń gba sàrà tẹ̀ wá pààrọ̀ aṣọ lẹ́ẹ̀mejì kò kí lọ́dún bá dà mà ó ní ọtí gbà lẹ́ẹ̀kan bí wọ́n ṣe kó ìfọ́tí fún un nù. dákun ọlọ́jẹ̀fọ́tí mẹ́kà ọ̀rẹ́pọ̀jẹ̀fọ́tí ọ̀wọ̀ náà. فيزيدها قدسية وجمالا. فيزيدها wọ́n fọ́ létí lórí ilẹ̀ ànábì. قدسية وجمالا. yorùbá rẹ bí ó sì dùn mí díẹ̀ fa. يزيدها. Olohunlalaaro kí ni a fẹ́ sọ àwẹ̀. kùtìbà alaykumu siyam Bẹ́ẹ̀ni. a ní kéré pẹtẹ lónìí Bẹ́ẹ̀ni. ọmọ oyún onú ti mọ Ó ti mọ̀. bàbá àlìfà Náà. kódà ti mọ túmọ̀ rẹ̀ àmọ́ ẹ̀ tẹ̀lé Ẹ tẹ̀lé. bàbá náà rú bàbá ọlọ́bàgùn bàbá ọlọ́bàgùn ń tẹ́ ní àwọn yẹn jú lágbàá gan Náà. bóòlù àṣẹ gbàwẹ̀ ní ẹbí mi Bibire da ó tún ti di lójú. بالصوم تنطبع النفوس على الوفاء. الصيام هذا صوم جنة. حياكم الله.
àwọn àwẹ̀ bí ká ní àwẹ̀ àwẹ̀ ìkóni ní ìjánu ni ìdáàbòbò ní káwọn bá sórí ibú. ká má bàa sórí ibú. ìdáàbòbò ni àtẹ̀síṣe fún gbogbo ọ̀fà ló wọlé yìí ẹ bá fún ọ láàyè. ويزيدها ẹ ní parẹ́. قدسية وجمالا. Chief Olohunlalaaro ṣe ń gbọ́ mi. ṣe ń gbọ́ bàbá. ìdáàbòbò kí ni. نعم. sọ pé àwẹ̀ ẹnu ń bẹ àjẹun àjẹun. ṣé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ àwẹ̀ abẹ́ sì ń bẹ ó ń bẹ. kálukú náà so tiẹ̀ lókun báyìí solókun báyìí. wọ́n fokùn ha bẹ́ẹ̀ ni. ẹ̀wọ̀n náà tó le jù á lọ obìnrin tí ó máa múra tẹ́lẹ̀ báyìí táwọn kò kọjú síbi jọ kí ló ń ṣe é lọ́gbé síbẹ̀ obìnrin wà fẹ́ múra ọ̀ wà díjú àbí kò họ jáde ẹ̀tọ́ rẹ nífa ọ̀sìn tó kọ́ fọ́ kàn Allah. ọ̀sìn fíríjì ẹnu tiẹ̀ tí ò dórí bí ẹnu màlúù ọ̀ lè má jẹun ọ̀ wà á rí gbogbo nǹkan tó dáa ọ̀ máa náwó sí pé àgbákò mo gbọ́dọ̀ mú ọ. ẹ̀wọ̀n náà tó ní ọlọ́pàá tí ò fara hàn. bẹ́ẹ̀ àwẹ̀ tẹ́ rí yẹn tàrí ni. ìkóni níjànú ni ìdáàbòbò ni dáàbòbò ni. à ń fi kọ́ṣọ́ ara wa ni bẹ́ẹ̀ ni. gbogbo tó wà lára wa ló ti gbàbọ̀dè àwẹ̀ nìkan ni ó fọ́ mọ́. bẹ́ẹ̀ ni. شهر الأمانة والصيانة والتقى. oṣù àmánà والصيانة oṣù tá a máa sọ nǹkan tó lọ́nà láàgbọ́dọ̀ débẹ̀. bẹ́ẹ̀ ni. والتقى. ìyá nù. نعم. والتقى. dákun má pa ìwò mọ́tò ní tó gbà kókó gbà wá àsìkò tó gbẹ̀bùn bẹ́ẹ̀ ni. kí n tó gbà lè ba lálùbáríkà fún ọ. lálùbáríkà fún ọ. والصيانة والتقى. ẹ jẹ́ n kí oṣù yìí díẹ̀ naam. oṣù tá a máa bẹ̀rù ọlọ́run. ká máa bẹ̀rù ọlọ́run. والفوز فيه. jẹ̀mọ́ naam. ọlọ́run jẹ́ ajẹ́rẹ̀ nu oṣù yìí. آمين. kò mọ sàmì tiẹ̀. والفوز فيه jẹ̀mọ́lì. لمن أراد قبولا. wáyé mo bu yín jẹ díẹ̀ lónìí. bẹ́ẹ̀ ni. olórí. والفوز فيه لمن أراد قبولا. والفوز Bibire wò mí. فيه لمن أراد قبولا. bá a ti pọ̀ tó yẹ ọlọ́run ọlọ́run. má jẹ́ ó kẹ̀kẹ́ tí ò ní soríire. آمين. ẹni tí ò ráyè ẹ bá sàmì tiẹ̀ papọ̀. àmín. لعبد torí wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀. صح في صيامه bẹ́ẹ̀ni. ودع المهيمن بكرة وأصيلا. ṣé gbọ́dọ̀ mọ̀ mí ń ké. náà. طوبى لعبد صح فيه صيامه. wọ́n ní gbogbo ẹni tí ń gbàwẹ̀ nìkan kí ó soríire o. bẹ́ẹ̀ ni o. ẹ̀dá tó mójútó àwẹ̀ rẹ̀ ọ̀nàrẹ́bù ń gbọ́ náà. táwẹ̀ rẹ̀ lálàáfíà oní ó soríire. الله ودع المهيمن. ìwọ tó lọ gbàwẹ̀ tó di sàárì tó lọ ń kan yàn mági tó ń kányà mági. ó là ní ṣe lójú ọ̀sán bẹ́ẹ̀ ni. ó di sàárì Ó di sàárì. àkàràbá. ló kàn án. ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá bí àwẹ̀ lẹ́ ń gbà kánrin yóò gbàwẹ̀ tó dáadé tó fi jí sàárì ọjí ni ọjí ni. òpírò lọ sí. bẹ́ẹ̀ ni. náà. irọ́ ló pa àbá ó lè bẹ́ẹ̀ ni. ó kì í wọ ẹnìkan sọ̀sọ̀ ọmọ rẹ tó wà ń kánú ayé fẹ́ mú lọ́mọ adìẹ mẹ́ta wá bẹ́ẹ̀ ni. òfò lọ fẹ́ ṣe. Ọlọ́run ṣe. طوبى لعبد. sẹ́ni àwọn arúgbó sàdínì mi نعم. bẹ́ẹ̀ ni. àtọ̀nàrẹ́bù wọ́n ń bọ́ tiẹ̀ kalẹ̀ nu wọ́n ń bọ̀ kalẹ̀ nu. ẹjọ́ tó lóun ó dà tálíkà mi ó burú ju tó lówó lọ Allah. ẹjọ́ tó lóun ó dà lómi tí ò kéwú ẹ̀gbọ́ tí ó dà àfà mi ó burú ju tẹ́ni tó lówó lọ bẹ́ẹ̀ ni. àti tẹ́ni tí ò kéwú lọ kéwò lẹ́ké kéwò lẹ́ké. kéwò lẹ́ké bẹ́ẹ̀ ni. tẹ́ ń fún oúnjẹ àlẹ́ sínú
obìnrin olóbìn tí ò lè fọkọ rẹ̀ lẹ́ran à ń gbóúnjẹ wá fún yín nínú ke lọ́ọ̀fù nìyẹn àfà ìyìn lẹ parí kẹ́ tó la sámú ẹ wá sì rún kí àwọn ẹ̀yìn ò lálàáfíà o. obìnrin olóbìn tọ́ni wọn máa wá láti kírun tẹ́ ẹ máa ṣàyẹ̀wò tọ́ mú ọwọ́ yàrá kí ló ń ṣe ọwọ́ gbọ̀nsẹ́jú kí ló ń wò tó bá wọn. àwẹ̀ máa ń gbọ́ àlọ́sàn ẹ̀yìn asámú ni ẹ wá. ìwọ òkúrọ̀ burúkú yìí àwẹ̀rẹ̀ lálàáfíà asámú ìyàwó lọ ń kí wọ́n èèyàn àálù adìẹ aláwọ̀ mẹ́ta yóò fẹ́ yín jẹ sàárì ni o. da ali muhaimina. bàbá mo gbé láti fi káwé lálàáfíà. bọ̀kẹ̀rẹ̀tà wà asìnlẹ̀. tí ẹ bá gba àwẹ̀ lórí 20 tó gbà débẹ̀ tí àwọ̀ rẹ̀ bá ti máa ṣẹ́ funfun kò tí ì sí nínú àwẹ̀. gbà tó bá di 25 wọ́n ti máa pọ́n yẹ́rìyẹ́rì. ọ̀ ti fúnrọ́ ẹnìkan tí ò gbọ́n ó ní àwọn èlò máa ń sara mo lè dánwò ni wọ́. àwọn rẹ̀ ò dúró déédéé. kò dọ́gbọ́n sí i kò gbà páàní. bó ń tiẹ̀ ṣe jẹ́ ṣòkòtò wàá sòdí rẹ tó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. alẹ́ mi mà lápapá nù. ọ màlá irọ́ lọ pa ọ̀ ń jẹ́ ní. bàbá àwẹ̀ ojú ń bẹ sílé ní. ó sì ní. ẹ̀dọ́kùn láti ìlú kìnnú tó ìdọ́fà tó ìdọ́sọ̀gbò ǹjẹ́ aráwẹ̀ ojú gbà. sáré gbà. gbogbo ibi tí sùsẹ̀ bá wà láyé tó ọlọ́run kò gba àwẹ̀ wọn ni. àmín. wọ́n yọ àyálẹ̀ wọ́n yọ dílẹ̀ ọmọ àdánwò ọmọ ìjà àràbùkà bọ́ọ̀sì doríkodò ọ̀kadà ó pa ọ́. bàbá lọ́wọ́ mọ tọ́ọ̀rì tí gírì ó sì máa mú ọ. bẹ́ẹ̀ni. tọ́ọ̀mọ̀ dilẹ̀ mú kẹ̀kẹ́ sí ọ. bẹ́ẹ̀ni ọmọ tó mọ gbọ̀nrín. ẹ̀yin ọmọ gẹ̀tẹ̀ wà á bí ẹni náà kí ló tẹ̀ dá mi lóhùn. ìwọ tó ti lọlé ọkọ ní náà àtẹ̀yìn àsọ̀rọ̀ adélébọ̀ ẹ̀dọ́kọ̀ ẹ̀ jẹ́ aráwẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ ní ṣòfò ẹ̀ jẹ́ aráwẹ̀ ẹ̀gbà bọ́ọ̀lù ti pé àgbà. ẹ má dojú wa láàmú mẹ́rin. ẹ fi pa mú àyàmọ́ làbàlàbà lẹ́ ń bá káàkiri ìlú. Olohunlalaaro àṣé àwẹ̀ yìí ṣé wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. ẹ̀ dá mi lóhùn. wọ́n ń gbọ́. kágbáwé ojú kágbáwé etí ṣé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni kágbáwé mú kágbáwé gbogbo ara àmì ètò jáde ó làwé ọkàn. àwé ọkàn bọ́kàn bá ti dúró pẹ̀lú ọlọ́run gbogbo ara yòókù ó dúró. طوبى لعبد صاح فيه صيامه ودعا المهيمن بكرة وأصيلا. Chief Olohunlalaaro ọ̀nàrẹ́wù Bibire Erelu ẹ̀yin kábíyèsí wa bó la ṣe gbàwẹ̀ kí n dán kí n máa lọ fà. شهر يفوق على الشهور بليلة من ألف شهر فضلت تفضيلا. èmi lóṣù yìí kó wá gáàsì máa ràn mí lọ́wọ́. èmi lóṣù yìí kó wá tí ò gbọ́dọ̀ sọnù. bẹ́ẹ̀ bá sẹ́nu oṣù yìí tó yan rẹ̀ jẹ́. شهر يفوق على الشهور بليلة. ẹlẹ́kẹ̀ẹ́ kọjú sí mi. Qiyamul Layl. Allah. gbàtó sùn yìí ń bọ̀. ẹ jọ wọ́n ti ń pa ìwo níbẹ̀ yẹn ẹ̀yin ọmọ náírà ẹ̀dákun torí ọlọ́mọ fànábì bẹ̀yìn ẹ̀ ní ṣòfò. min alifi shahari. mo tó ti bẹ̀yìn ẹ̀ ní ṣòfò. fudilati tafudila. min alifi shahari. fudilati tafudila. arábùn gbà bẹ́ẹ̀ gbọ́. èyí gbọ́dọ̀ ní máa jí lóru. baálé ilé àwa ń jí ọjẹ sàárì. ọwọ́ fi àmàlà àrùn lẹ́lẹ̀.
ọ̀rọ̀ lọ́mọ wọ́n ń jiyàn pé ẹgbẹ́ ni mo jẹun. ẹgbẹ́ ni mo jẹun. ẹ̀bà ló gan ọmọ yẹn lọ wọ́n ní wà lẹ́yìn jẹun. ó jẹun. ìyàwó gbọ́n jùlọ kò yá jẹ́ òwúyọ́ torí yóò jiyàn. bẹ́ẹ̀ni. gbogbo yín tó yẹ ká máa ṣe náfìlà lóru fídíò kọ̀ lẹ́ ń ṣe pẹ̀lú àlè ẹ̀ sóríire. ẹ̀ sóríire pa. sẹ́ni gbọ́n dákẹ́. wọ́n dákẹ́ o. oríire tó wà níbi fóònù ó kéré sórí ibú tó wà mẹ́lọ. kéré sórí ibú bẹ́ẹ̀. ṣèbí ní john. bẹ́ẹ̀ni. tọba dírèsì yẹn rí tó bá ti lọ ilé ọkọ ní Kaduna Sokoto ní Ghana ẹ̀ ní ramọ́ tí èfi mọ̀ nù rẹ̀ tẹ́. lónìí fóònù tiẹ̀ jẹ́ wàrà yín kan ọlọ́pẹ́ kánrin ò ní kú sóríire. Allah. fídíò kọ̀lẹ́ ń bá ká. báka. ó sì wẹ̀ láti 12:30. ó sì bá di sàárì. ó bá di sàárì. torí pọ́kọ lẹ́yìn òsì ń tòsí. ó ní kọ àyà sí mi. kọ àyà sí mi. rùdí òkè. rùdí òkè. àwọn kìnnìkan yìí. mọ́rin dọ̀tí àwọn afáwọn àpàdé náà wà ló ń jẹ́ òní. fàkàírù ló fi ìlú. ẹ nípa rẹ. fíhì wà tìláwà. ẹ dákun ẹ jẹ́ ìyẹn jẹ́ bẹ̀mí fọlọ́n bẹ̀yìn. bẹ́ẹ̀ni. bí a tàlùkà rídọ́ rabbil ibadi. baba ẹ yẹwẹ ní nam. kí ló tẹ̀ ẹ̀ dáhùn. kí ló dé tẹ̀ ẹ̀ dáhùn. bẹ́ẹ̀ bá dáhùn ohun tí wọ́n pè ń sọ dago mẹ́fà. bẹ́ẹ̀ni. òun kàn máa sọ̀rọ̀ lọ ni kò kú lè rẹ̀ mí. èmi àtọ̀rọ̀ àti dìkan náà. bẹ́ẹ̀ni. ojú ti ń kan pé sọ̀tọ̀sọ̀ ká pín nǹkan ó dàhùn sọ́bọ̀rọ̀. ó dáa. bóyá tá a bá pín nǹkan ò ní jẹun. bẹ́ẹ̀ni. bóyá ọlọ́mọ ni a sì lọ́kọ. àbí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ìyá rẹ̀ tó ní gbọ́ fẹ́ gba nǹkan tí ò ní rántí Ọlọ́run. tí ò ní rántí Ọlọ́run. Yorùbá náà bí kí n gbọ́ jèrè. fàkàírù ló fi ìlú fíhì wà tìláwà. èyí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ẹ má jọ ṣẹlẹ̀ ń bí fa. ẹ má jọ ṣẹlẹ̀ ń bí o. ìyá kẹ̀kẹ́ ta tó forí sọlẹ̀ tó kú. níbi kó fẹ́ gba kobe wu ráìsì méjì. bẹ́ẹ̀ni. wọ́n lọ túlẹ̀ rẹ̀ báyìí àkó ráìsì mẹ́rin ni ẹ bá. ráìsì mẹ́rin náà bá. táwọn ọmọ rẹ ti rà fún wọ bíà. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti gbọ́ yín náà. wọ́n gbọ́. ẹ̀ tí ẹ bá lọ́mọ tó lè rà fún yín. tó lè rà fún yín. ẹ má sọ ọmọ yín lẹ́nu pé ìyá alágbájá náà ń gba ráìsì. náà ń gba ráìsì. ìyá alágbájá náà ń gba nǹkan ọmọ yín náà ń fún yẹn. ń fún yẹn. ẹ dúpẹ́ látara tó lọ́n ṣe fún yín nílé yín. bẹ́ẹ̀ni. ṣé ẹ gbọ́. wọ́n gbọ́. fàkàírù ló fi ìlú fíhì wà tìláwà. bàbá wọ́n ṣèpèlè ìjọba Nàìjíríà kálukú lẹ́ni èpè àfẹnutọ́lọ̀ ń bá yọ. Allah. àwọn ṣàdúrà lé wa níjẹta. níjẹta. wọn ní wọn pín ráìsì tútù. ká máa pín. ẹ̀wà tútù. ó wá yà mí lẹ́nu. ẹlòmíì gbà báyìí ó tún tún méjì papọ̀. ó gbé sábẹ́ àga ó tún dà papọ̀. tó bá yẹ ẹni títí ò kárí ìwọ gẹ́gẹ́ ni Ọlọ́run ni ọ tó ọgbẹ̀ wá méjì. tó ọgbà mẹ́ta. déédéé tó kó 20 billion jẹ ní ọ. torí bọ́ọ̀sì lágbá orí ibú mọ́ lọ sórí ibú mọ́. tó bá ga jù bá lọ gbogbo Nàìjíríà lọ kò jẹ tẹ ó lé gbogbo yín náà ó lé. tó bá gba méjì mílíọ̀nù yẹ kó dànù kọ́tọ́ gbẹdẹ́lẹ́ ni. bí a tàlíkà rídọ́ rabbil ibadi. bí a tàlíkà. torí kí ni sábọ́tù àsì ni wọ́n. bẹ́ẹ̀ni. àti gba méjì mẹ́ta wọn ò ní jíṣẹ́ ní sí ó yọ. wọn ò ní jẹ́ ó yọ. ẹ jọ wọn máa bú ń gbòòrò. bá a lọ jòkó tó àwọn ò rí gbà. èyí kẹ́sì ti kó mẹ́rin mẹ́rin. bẹ́ẹ̀ni. ẹ wá ń yọ bóyá agba mẹ́rin. yọ mẹ́rin kò nu tọ̀jẹ̀ lọ́jọ́ wájú rẹ̀. bẹ́ẹ̀ni. ibi táwọn kan ò ti rí ìwọ ń kó mẹ́rin lọ. ẹ wá ń ṣépè ilé ìjọba. bọ́lá ọba ni kò yẹ wọ́n gan ọ̀dà ayé rújù bá ń lọ. ọwọ́ ní fàtí ẹnu. ṣé mo yọ sóun náà. bẹ́ẹ̀ni ó gbà sára kárakára. kó máa ya lọ. bẹ́ẹ̀ni. bí a tàlíkà. sẹ́ríwù ti jòkó jọ ńlẹ́. rídọ́ rabbil ibadi. wọ́n ń wọ ọlọ́mọdé ni wọ́n ti wó gidi náà. bí a tàlíkà. rídọ́ rabbil ibadi. àánú ìdọ́kọ̀ yìí ni. ó nánu. tí a ní. bẹ́ẹ̀ni. jẹ́mọ́ ẹ̀dá mi lóhùn. naam. wa tilawatul Qur'an. bàbá oṣù yìí ẹ máa ké Kùránì. bẹ́ẹ̀ni. gbogbo orí ibú tẹ rìkọ́dù sórí fóònù ẹ lọ dìlítì ẹ. ẹ lọ gba sudeis. ẹ gbà síbẹ̀. ẹ gbọ́. gbogbo àwọn ìyẹn ńlá ńlá tẹ ké Kùránì ẹ máa gbọ́. ntí wọn náà ń gbọ́ ní gíntò tó fi kíní bọ títí ẹlòmíì ò gbọdọ̀ gbọ́. tí ọmọ dúdú ó sì. ẹlòmíràn kí láti Kùránì sínú ilé ẹ máa gbọ́. ẹ máa gbọ́. bàbá òun kaba ti gbàwẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni o.
وفينا رسول الله يتلو كتابه jama jama mo dá mi lóhùn dáadáa. إذا انشق معروف من الصبح ساتح. as-sadaqatu wal-ihsan. الله. bá a ti gbàwẹ̀ yìí sàrà ni ẹjọ́ pọ̀ o. ní ẹjọ́ pọ̀ o. ìwọ tó ní 200 million onílé million wọ́n lè ra nǹkan lè ra nǹkan àwẹ̀ ọ̀rá nǹkan àwẹ̀ 5 million. 5 million. jama olówó rẹ̀ ó dínkù bọ́lá ò bá gbà ó wo lásán ní òmù ọ. bẹ́ẹ̀ ni ẹ má là á là ibi tó wù wọ́n tàn sínú. tí ó tán sínú ẹ jẹ́ náwó kọ́nà tó bá yín náà. ẹ̀jẹ̀ náà. àwọn mí nídìí ilẹ̀ bẹ́ẹ̀ ṣe jòkó yìí bẹ́ẹ̀ ṣe jókòó yìí. wọn ò fẹ́ kú dáadáa ni. bẹ́ẹ̀ ni ní òjò ká máa ná bíi tiyín. èmi ìṣe ni ẹ wá ń kó jọ ẹ ń kó jọ ẹ̀yin olówó ń kó jọ nítorí ọmọ yín torí ọmọ. sọ bàbá yín lẹ́yìn ná àbí gbogbo ẹni ó ga sọ bàbá rẹ ní ná Sówó bàbá kálukú ó rẹ ní débi ná. tí ó dé yóò débẹ̀. bá ọkọ pàwọn ọmọ tí ò ní wúlò yóò fowó rẹ ta tẹ́tẹ́tẹ́ rẹ ni bẹ́ẹ̀ni ọmọ wálé pẹ̀lú kádàrá tiẹ̀. kádàrá ni Hmm. bí káàtì bè rísíkì yìí bẹ́ẹ̀ni kátó dáhìn náà ti kọ bá a ṣe lo àsìkì wa ó ti kọ́. ọ̀rọ̀ lọ́mọ ẹ má fi kún tí mo fẹ́ sọ yìí náà kápẹ́ ní ta bá làmọ́ jogun ni A máa bọ́lọ́mọ olùsí ti di bílíọ̀nìà àbí sọfẹ́ kó máa roko àjàrò káàkiri ni bẹ́ẹ̀ni ó yẹ ká kó sí. ọmọ tí yàrá rẹ̀ ń gbálẹ̀ ọjà bẹ́ẹ̀ni tó wá dẹ̀ tí ẹ̀gbọ́n tí ń gun pléènì ṣé ń tó jogún nù Ṣé ń tó- ṣèwọ́ sì ló jogún. àbí ó yẹ ká lè kó sí ràn. ẹ fi kún tẹ́sán lónìí ẹ fi kún lórí rédíò ẹ̀yọ́ ló wá ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́. a kó pàwọn fọmọ ọmọ tí ò bá yàn ni ó yàn ní ó yàn o. kí ni ẹ kó pàwọn fún ọkọ tó dé kó yàn. tó déyàn. àwa tí a máa ti mọ́tò bàbá wa 404 bẹ́ẹ̀ni àlà ń gun jíìpù tí ò níye lónìí. àbí gbogbo wa ti charger sọ̀fà ló ti mọ̀ mí bẹ́ẹ̀ni alọ́gbẹ́nálé bátìrì lórí nù. àwọn là ń gun ọkọ̀ ìmí tí wọ́n á sunkún pàrí ń gbé lòde bẹ́ẹ̀ni ó wá bu tákì ó kunu ọ̀bá kan. ẹ jẹ́ jòkó Ẹ jókòó. gbogbo tó yan bàbá wa jẹ lónìí bẹ́ẹ̀ni wájú ni ẹ ń wà àjọ ń pàdé ní báńkì ni bẹ́ẹ̀ni wọ́n tún sílẹ̀kùn fún mi kù wọ́n bẹ́ẹ̀ni wọ́n ti sọ ayé káwọn tó dé alẹ́ ẹ̀ bá àṣàgbà wọn nú ayé. bẹ́ẹ̀ni أراد الهدى ẹ̀yin tẹ̀ ṣe dáadáa báyìí ẹ̀yin lẹ ti sítọ̀ lámọ́ bẹ́ẹ̀ni ẹ sì máa. gbogbo tí ìyá rẹ gba sàrà táǹtì rẹ gbà tó wọn ò gbà. lẹ́nu ọ̀rọ̀ pé ẹ̀ dáa bẹ́ẹ̀ni ìyá rẹ mà ní símẹ́nu ní rẹ ẹnu ẹ. gbogbo nta fi gbà wẹ́ńgá kékèké òun ni máa fún wa ó ní o. ọ̀ tó kọ́ rí fín Ọlọ́run. olówó tí o bá ti dépò bẹ́ẹ̀ tó bá ṣe fáàrí òkò ni wọ́n ìpalẹ̀ àdúgbò bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ́ni wá sọ̀rọ̀ أراد الهدى dákẹ́ àrọ́ nàná dákẹ́ náà بعد الأمان. kí lè ń bá kẹ́yìn olówó ẹ̀yin olówó. kò sẹ́ni tó wá kí n pé ọ̀sẹ̀ wọn àná Mm. ṣẹ́rù sadakat náà bàbá gbàwẹ̀ Gbàwẹ̀. àmọ̀ sí sàárà fáwọn èèyàn ni àwọn ṣe sàrà ni. ẹ̀dọ́kun Náà. ọ̀fẹ́ ṣe sàárà nù àwẹ̀ àyẹ̀wò di 28 àwọn ènìyàn gba nǹkan ọdún lọ fún wọn wọ́n ti kú tẹ́kọ́ tó di 28 bẹ́ẹ̀ni èyí ò ti kú ní nǹkan. èyí tẹ̀ ń ṣe ló dáa ló dáa. ìbẹ̀rẹ̀ àwẹ̀ ni ẹ fún yẹn ní nǹkan ẹlòmíràn tó fún kó tó di 10. wọn ò mọ̀ dá mi ló mọ̀ wọ́n ń dáhùn. wal ihsan náà wọ́n ní ká gba àwẹ̀ pẹ̀lú dáadáa ló dáadáa. èyí dáadáa bíi kíni ìkíni. gbogbo ilé ọ̀tá rẹ tí wọ́n fẹ́ràn rẹ lọ fún ọ ní nǹkan wọ́n àwẹ̀ ní nǹkan àwẹ̀. bí ó ti ṣe náà ṣe wọ́n náà ṣe tiẹ̀ fún ọ ṣe tiẹ̀ fún wa. dáadáa rẹ ló pè é padà bẹ́ẹ̀ni. ọ̀wá ń pè nǹkan àwẹ̀ ní kò mọ̀ fún àǹtí rẹ kí ló dé àǹtí mi ò fẹ́ràn mi ṣé ò bímọ àbí. ọmọ rẹ ju ọlọ́kọ́ tó kú Allah. ẹ̀rọ ọmọ náírà ni ẹ̀rọ ọmọ Bibire ni ẹ̀rín ẹni. àti sáré tẹ̀lé náírà géńdé ni ẹ̀ bẹ́ẹ̀ni. ayé ọmọ tẹ̀lé wèrè ara o. ẹni tí ò lè ṣe dáadáa wọ́n ayé ti máa tẹ̀lé ká ayé ti rọ́ tẹ̀lé ká. ìyàwó ẹlòmíín pọ̀ ju ìyàwó náírà lọ bẹ́ẹ̀ni. ẹ̀yin ká ìjòkó ìtàn náírà wẹ̀ ẹ mo rí inú yín tó fẹ́ yàwó jọ̀gá yín lọ bẹ́ẹ̀ni. ilé kún pẹ̀lú obìnrin. mo rí wọ Abdulrahman kúpa yìí Bẹ́ẹ̀ni. o amúbíyẹyà bẹ́ẹ̀ni. أراد الهدى بعد الأمان فقلوبنا. jama jama. ẹ omi jẹ́ ṣiṣẹ́ wá pàdé mi ẹ láti rọ́ọ̀dọ̀ rẹ ti wá dúró fa láti wá dúró fa. àwọn sáré wájú ọkọ̀ ẹ ní ṣe òfò ẹ ní Àmín. kókò. àmín. náírà náà tí wọ́n wá náírà team
náà tí wàá dúró láàrin wọn. dúró láàrin wọn. mo náà lówó ẹ̀rọ olówó tí ò ní tòsí. àmín. àmín. wọ́n dúró wájú ọkọ̀. wọ́n dúró wájú ọkọ̀. mo wá bọ́ọ̀lẹ̀ nù ọkọ̀ nìkan ni bọ́ọ̀lẹ̀ mo ní bọ́ọ̀lẹ̀ kìíní olóyè mi ni. bẹ́ẹ̀ ni. a ṣe pé èèyàn léèyàn ńlá tẹ̀ ní panlé. tẹ̀ ní panlé. èèyàn àfa wèrè yìí. èèyàn fẹ́ fún ọ lówó lọ́ǹtì ọwọ́ adakúnlẹ̀ lójú agbo ọwọ́ lálùbáríkà ìwọ ní ń tọrọ fún ọ. àbí ọ̀rí pọ̀ gbádùn. ẹ̀dùn kan fún ọ ló ọwọ́ ń lo ọ́ fún. ọ̀ ń lo ọ́ fún. kúnlẹ̀ síbẹ̀ yẹn ọ̀ kúnlẹ̀ àbí yóò kúnlẹ̀. àbí yóò kúnlẹ̀ ó ti dọ̀gẹ́ ẹ̀ báwọn. mo kọ̀rọ̀ ẹ̀tẹ̀ yẹn àfa láàrin o ẹ máa pọ́n àwọn tó bá galé ẹnu yìí ti fẹ́lẹ́ jù mí kẹ́ máa ńlá kọ́ mọ́ wọn lórí. bí náírà ṣe rí èmi òpin yẹn ló kọ rí. àbẹ́ òpin yẹn ló kọ rí o. wàláì tàláì. ọmọ inú lẹ́sìn ni wọ́n wọ́n sì bẹ́ẹ̀ pin yẹn ló kọ. àbí. àwa wá kéwù lọ àǹkan wá sìkì lọ à ń kéwù wọ́n fẹ́ sìkì tọ́jú wa à ṣe ní respect wọn. ìwà fáwọn sọ lójú agbo mọ́kàmí ẹlẹ́ẹ̀kẹrin nìyí ìgbà náà nǹkan sọ lówó ọjà làmísì ní ṣèbí ẹran ọ ni. wọn ò mọ̀ dá mi ló mọ̀. wọ́n dáhùn wá sí kira. gómà kira lọ. bẹ́ẹ̀ni. ìwọ sọ̀sẹ̀ ìgbéraga torí pọ̀ nǹkan sámú fún yàn. àbí. asámú tó kó torí jákà náà lọ fi ń kì. àbí. òdà bọ́ọ̀ bá kí torí jákà ọ̀sẹ̀ ń sìn yàn pé òun tí ì rí jákà o. tí ì rí jákà o. ọdún kọ́ ló san ọ́ lẹ́sàn. àbí dúró dẹ̀ san tọ́lọ́hún. asámú méjì ní kí pọ̀. bẹ́ẹ̀ni. yóò kíkan gbàrà lẹ́yìn sínú. làákpá salamu aleykum yóò sáré mú kọ́kọ́ bí ewu kan ń lọ bí ẹrẹ́ kejì rẹ kìkàrí àlùwàlá ọ̀hún kíá torí pé ọgbà jákà àgbà tó kí tó dákú ọdún ìjọ ọdún hospital ló wà. ló wà ń gba omi. أرانا الهدى بعد اليما فقلوبنا. baba náà tẹ́ ní aṣẹ́nu àwẹ̀ káwọ àdúgbò tí ò sí omi tí ò sómi. ihsan ká lọ gbẹ́ bọ́ òdà síbẹ̀ ká gbẹ́ síbẹ̀. ọ̀yọ́ kọ́ mi sàárì omi tí a máa ń lò nú àwẹ̀ ó jomi ọjọ́ lásán lọ. ó jomi ọjọ́ lásán lọ. omi sàárì omi ìsinu ẹgbẹ́ bá wò fún wa ìwọ lówó tó bá lè gbẹ́ bá wò fa tiẹ̀ síta kọ́ wá ra táǹkì ọ̀tọ̀ pé eléyẹ pọ́ǹpù ẹ̀ ẹ máa pọ́n mi sàárì àyàn fẹ́ jẹ sàárì wọ́n ń já làǹbáká ẹlòmí ò fojú gbádùn jẹ̀nu tí ò yẹ kó rí. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. ẹ gbọ́. wọ́n ń gbọ́. láàrẹ̀ ìtààmù tààm wá wo sùsùn pé ẹ̀yin itri yìí ẹ bá mi dáná yẹn wá 100. 100. lójúmọ́ ẹ lọ máa pín fún àti òrí jẹ gbogbo yẹn náà kí ó tọrọ bára fa. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ti ní agbára ní nkà lónìí. ni bàbá ń kà yìí. bàdàlẹ̀ àmà faqulubuna. bó o lọ wí. bí muqinatu annama qala waqi'un. kẹ́yìn àfa mi o. yabitu. èyí tẹ́ ẹran mi ṣe kí n máa sọ̀rọ̀. yujafi jambahu an firashihi. ẹ dẹ́kun wọn mú lu ẹ síkún. idha tasqalat. táyé jòkó nísìn. bil mushrikina al-madaji'u. ọkú àgbà. idha tasqalat. gbà lọ́wọ́ rẹ nísìn. bil mushrikina al-madaji'u. Bibire boloda. Bibire ṣe fowó rà boloda. yabitu jafi jambahu an firashihi. ẹ̀dọ́kẹ́ kọjú sí mi. ẹ wọ́n ní bó láti ṣe gbà wẹ̀. bó láti ṣe gbà wẹ̀. ilé ọ̀rẹ́ mi mo wà tí mo sì fẹ́ràn púpọ̀. bẹ́ẹ̀ni. tọ́lá sì fẹ́ràn mi. wọ́n fẹ́ràn bàbá. ẹ tí ń bá joyè lọ́fà tó dà màálù mẹ́wàá. èyí wá bá ibi ẹ ti dáná kò yé máa rún màálù dòní. bẹ́ẹ̀ni.
wọ́n yẹn wọ́n jẹ àṣejù wọ́n kó. jama oore tí o bá ti dọ́dọ̀ ọ̀tá èèyàn ọ̀ tí ì sóore. ọ̀ tí ì sóore o. ìwọ sẹ̀sán tó fún ní nǹkan àwẹ̀ sẹ̀sán tálọ́mọ̀ tó fún tó lè fi yọnu sí ọ. tó lè fi yọnu sí ọ. ọ̀dùnkọ́ ọ̀gbọ́n fún ọ papọ̀. fún ọ pọ̀ mọ́ sẹ̀sà. ọ̀rọ̀ lọ́mọ ò gbọ́. ọ̀rọ̀ lọ́mọ. wá sí mi ò ní kó di tẹ̀sán lórí rédíò. bẹ́ẹ̀ ni. bóòlù ọtún ṣe gbà àwẹ̀. bóòlù á ṣe gbà. tẹ́mísù fi hàlọ́ ṣáàrì. ẹ̀gbọ́n táwọn bá ta àsáàdìkọ̀ ẹ wá já túbá yányán. já túbá yányán. gbogbo èpè tẹ́ ẹ máa ṣe káwé tó dé má ṣe pè mọ́. má ṣe mọ́. ó bẹ̀rẹ̀ pé ní sáàrì ó sì ṣe dàṣùbà. ó ṣe dàṣùbà. ó tún wá bẹ̀rẹ̀ tọ̀sán olólùwọ̀ la bóńgbẹ́ sí ń gbé tóun jẹun yìí ọ̀ní ní láàrí. èsè ìyá aláwẹ̀ èwo lè pè. èwo lè pè. bí ṣe pè ní bomi wọn lẹ̀ ẹni òfò kí ló dé táwọn fẹ́ pé tú ayé. àbí. ìwọ tó ti náà mu sìgá wọ́n tún wojú ara wọn. bẹ́ẹ̀ni. mẹ́fà ni máa mu lójúmọ́. mẹ́fà ni yóò mu lójúmọ́. ìkeje tọ́lẹ̀tì ni ó ti mú. tọ́lẹ̀tì. tó ti bá fa sìgá kí ni ìwọ̀n ní wá. bẹ́ẹ̀ni. àwọn akí asámú tán ó wá kó mẹ́fà. locomotive sọ wá gbàwẹ̀ nù. sọ wá gbàwẹ̀ nù. ẹ̀yin ọ̀dọ́ 4:30 ni ó ti fi ntí ó mu lálẹ́ tinúgò egun núgò yóò fi inú fíríjì báyìí yóò máa sí wo ń la vi ẹ̀ méjìdì èyí tí ó mu nù wọ́n pèrò báyìí kò gbélé asamu kò wá ní dúró mọ́ lásámú ẹ máa fà lásọ pé jókòó wọ́n ti pé mẹ́wàá tí sálámà náà jẹ́ nkí yòókù sáláwẹ̀ nu ẹlòmí àjẹsàrè tá a bẹ́ ìgòlè ẹ wà ní pé ó wá sùn dago mẹ́fà rọ̀lẹ́ àwẹ̀ kọ́ ọtí ni ẹ̀yin ọ̀mùtí bẹ́ẹ̀ bá lọ túbà ẹ̀ tí àtẹ̀yìn ní sìgá plus ẹ̀yin ní kolos tí mo bá gbá yín létí tẹ̀ ní jí ẹ̀yin loud ẹ̀fẹ́ kọ́ náà loud orí ibú fún yín wọ́n wá ń dà mí sí létí bí ẹran wọ́n máa gbá máa ìgbàlẹ́ tó ní kí ló ní í ṣe. wọn ò dá mi lóhùn mọ́ o. wọn ò dá mọ́. ẹ lọ túbá yányán. ẹ lọ túbá. àtẹ̀yìntẹ̀ ẹ̀ lè máa yán lè. bẹ́ẹ̀ni. inú àwẹ̀ obìnrin fi wá sí ibojú ẹ̀ lọ lé àlè ẹ̀yìn inú ọlọ́run ní múra wọ́n ti fẹ́ ṣe rábà ní ọkọ ní máa lọ wá sí. mo ti gbọ́ rọ̀bà náà. ní wá sí ó kàn jáde lábẹ́ ọkùnrin ni. bẹ́ẹ̀ni tó bá délé yóò máa rò. ó wá délé ní wá sí dùn lónìí. ó sì dùn lóòótọ́. bẹ́ẹ̀ni. wá sí kọ̀rọ̀ wá sí orí bẹ́ẹ̀dì bí tí wọ́n ti ba tiẹ̀ jẹ́ tó ń ta àwẹ̀ láà tó ń lọ gbóyún ọkọ rẹ̀ tó ń lọ lé àlè ẹ wá lẹ́ẹ̀ bí ọmọ kò yàn oyún tẹ́lẹ̀ mi ti sùn lé kò ní lálùbáríkà láyé yín bọ́kọ̀ rẹ̀ bá tẹ ọlọ́run mọ́ ọkọ̀ ìwé lórí bútọ̀ ń ṣe ká sakasaka bìdí yanya kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn àdògán kò sí kí tí wọn ò lè tó sí àmì yaya kálù. ló ń ṣe ẹ gan so yọwọ́ ni ọ̀rọ̀ lọ́wọ́ máa kọ́lẹ̀ èyí ọkùnrin ẹtúbá àsìkò tí ẹ ń ká sámú lọ́rọ̀ yìí lọ jọ́ìntì ẹ ń ta ayò nínú àwẹ̀ ẹ ń ta ayò ẹ̀yìn aláyòókà ẹ ń fi ayò nájú àwọn ẹ̀yìn rán lókè bí àdá àwọn ẹ̀yìn rán lókè bí àdá àtẹ̀yìn ní tẹ́tẹ́ Sport Naija. kí àṣẹ ó máa yá àwọn olè ń gbà ẹ̀yin òpùrọ̀ burúkú yìí àwọn tẹ́ ń gbà ṣe ìforí ibú lẹ̀ ṣé wọ́n ń gbọ́ ẹ jẹ́ nǹkan mẹ́rin sí ìdílé tí ń kùn ẹ̀ mọ́tẹ́ ń ṣe ibi mo ti bẹ̀rẹ̀ náà nù ẹ gbọ́ wal haya wọn ni ẹ máa tijú nínú àwẹ̀ ẹ̀yin obìnrin tẹ̀ ń wọṣọ tí máa ń lẹ̀ mọ́ yín lára bí ọ̀rá fùfú aṣọ tí ó lẹ̀ mọ́ yín lára òun náà dáàrin èèyàn Bibire wá ó sẹ́ ó fàtúwájú jìdí tún lẹ̀ mọ́ ó sáré fà tàyà tún gbé aṣọ òsì aṣọ ọmọ iná tẹ̀ ń wọ̀ tábà ní kò máa gbà nǹkan lójú agbo oníṣẹ́ tó láì
ẹ lu ẹlòmíì kú níbí ni bẹ́ẹ̀ni pẹ̀lú aṣọ òfò tó wọ̀ kò sì gbọ́dọ̀ náwó òkè tìsàlẹ̀ ó sì kò sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ajá òpá kẹrẹmọ yóò kó kẹjẹ lábẹ́ rẹ̀ kó máa yá lọ aṣọ bẹ̀rẹ̀ yí dó tí o gbọ́dọ̀ mú kọ́bọ̀ ní títì gbogbo tọkọ náà tilẹ̀kùn mọ́rí ni ó hàn bẹ́ẹ̀ ẹ gbàwẹ̀ kó lè obìnrin ẹjẹ sọ fún ẹ ní kíni bẹ́ẹ̀ bá láwẹ̀ ẹ tó kẹ́ jẹun lójú èèyàn ó ní mo ọ́ọ̀fù sọ̀láàtì lọ́ọ̀ wá gbàwẹ̀ ó wá mú búrẹ́dì àtẹ̀wà búrẹ́dì lọ́ǹgì kan ẹ̀wà adájí kò bí ewu níwájú ta ní rí bọ́ kí ló dé gbàwẹ̀ ebi ó pọ̀ ọ́kẹ́ ẹ̀yìn rẹ̀ báwọn ọ̀ọ́jẹ́ ní kọ̀rọ̀ wọn tó wá gbọ́dọ̀ mọ̀ pọ̀ láwẹ̀ màjúsí kan bẹ nínú ọjà ọmọ rẹ wá ń jẹun ó kàn fọ́ ọmọ rẹ ní etí ni wọ́n ní kí ló dé ó ní tó ìbá ṣe mùsùlùmí sì bẹ́ ń gbàwẹ̀ lọ́wọ́ oúnjẹ tí ń jẹ láàrin èèyàn orí ibú ni bó ṣe fọ́ ní etí nù yóò kú wọ́n rí lójú oorun ọmọ bàálà àlìjẹ́nnà kí lọ ṣe ó lò ṣe ń pa àṣepọ̀ ń lu ọmọ òun tó jẹ lọ́sàn-án àwẹ̀ láàrin àwọn èèyàn lọ́lọ́ fi kẹ́hìn tó báyìí torí pọ̀ láwẹ̀ ẹ̀ wá ń ṣe bí wèrè lára àtijọ́ ẹni kíni ọ̀fẹ́ fún ọmọ lọ́yàn tó ń ta àwẹ̀ láà ó wá yọ dọ̀dọ̀dọ̀ bí pàǹdọ̀rọ̀ ó yọ yín títì báyìí ń lọ ọjà Monday nù ó yọ yín gbọ̀ọ̀rọ̀ ọjà Àlàmísì ẹ̀sìn ní ká ọkùnrin ó díjú nílùú yín tọ́kadà máa ti sáré díjú wò ọ̀nà nísà ni wọ́n ti gbà ọ́. يبيت جافي جنبه عن فراشه dàbí náà mọ́ o jẹ́mọ́ ẹni kí tó ni mo ti àádébì kan báyìí Olohunlalaaro ibi tí wọ́n á dé yìí ó fẹ́ kárí gbogbo wa ó ní kíni wọ́táwọ́sì àtà alẹ́ àwòláàdì wal iyal lára tá a fi gbà wọ́n ẹni kíni Bibire ò gbọ́ jèrè Bibire ẹni kíni kásẹ̀ gbàyè fún ọmọ wa àtìyàwó wa ọgbàwẹ̀ lóòótọ́ ọ sì kó àkàwájú ọmọ rẹ bá ń nawọ́ ó lọ́wọ́ fọ́ kan láti bí wọn ní mú go away bàbá wèrè ẹ̀yin obìnrin ẹni náà ẹ̀ dáhùn ṣé mo lè bèrè ọ̀rọ̀ kan ẹ níjà ní kírun ẹsẹ ò ní síjà níjọ́ tẹ mẹ́rù tí bàbá yín ra abọ́ àjàṣẹ́ àti abọ́ ọ̀fà abọ́ kírun abọ́ ọ̀rọ̀ rúwọ̀ abọ́ báàgò tí a rà fún yín ẹrù kílẹ̀ lẹ́ẹ̀fẹ́ múná ẹrù kíni yóò dà fún ẹ kúrọ́ nílẹ̀ ẹrù kíni wọn mọ̀ dá àmọ́ láàrọ̀ ẹrù ilé ọkọ ẹ̀yin tí wàá ju ẹrù kílẹ̀ lẹ́ẹ̀ mú ẹrù ilé ọkọ àwẹ̀ wo ló dé ní tẹ̀ ẹ má bọ́ jáde fọkọ yín. wò mí ọkọ rẹ wọn mú kí o dà ó fi kárú abómi tọ́bẹ̀ tí ń jò abọ́ tó ti lu hò abọ́ ẹlẹ́ta ẹnu ọkọ rẹ wá rí bí ẹnu ewúrẹ́ gbàtà òye parí ike lọkọ rẹ fi ń jẹ sàárì ẹ mẹ́rù lé ọkọ ẹrù àbòsílẹ̀ mú ẹja máa lu abọ́ yín. Bibire ò gbọ́ ẹrù kílẹ̀ náà mú sẹ́kùn wò dáhùn púpọ̀ mọ́ ẹrù kílẹ̀ mú ẹ̀yin tẹ̀ wá mẹ́ńkọ́ ẹrù kílẹ̀ mú ẹrù ilé ọkọ ẹsẹ wá dìjọ tẹ ẹjọ kó lò ọkọ yóò lò abọ́tẹ́lẹ̀ mi fi ń sinú bí wàá tí wọ́n gbà lẹ́nu wèrè ni. ẹ wá dá sàlátù àwọn afáà yín tí ò lè bá yín wí kẹ́ni ẹlẹ́ni máa jíṣẹ́ mi oríire ò fapo abọ́tẹ́lẹ̀ fi jẹun tẹ́lẹ̀ fún ọkọ yín kó fi jẹun tọkọ rẹ bá kó fún ọ gba owó abọ́ díẹ̀ kó tiẹ̀ fábọ́ gidi jẹ sàárì abọ́ tó ti lu hò láàrin tí wọ́n fòkúta gáárù ẹ̀ wọ́n á rún ọbẹ̀ létí abọ́ àti rọ́bà bíi pò rọ́bà bíi pò kí ni ìyàtọ̀ pò àtàbọ̀tọ̀kọ̀ rẹ fi ń jẹ sàárì àti sínú àlejò gbọ́dọ̀ báyà fi kẹsàrè dasọ̀bù ó bí ọmọ tuntun
ẹ jẹ́ wá sọ̀kalẹ̀ mo fẹ́ láǹdì báyìí kí n ráyè ṣàdúrà. يبيت جافي جنبه عن فراشه. jama wàtúrúkùlẹ̀ ẹ̀gbọ́ wàtúrúkùlẹ̀ àkàlàkọ̀ àṣeyíà ẹ wá fi wà abúlé o kàlíbùkùlì wàyí gẹ́gẹ́ bí kéèyàn láhùn nínú àwẹ̀ ó sì gbé ọ̀gẹ̀dẹ̀ sí rí kan lọ mọ́sálásí nísìnyí ìyá bí ọ̀bọ náà arọ́sàdínní ọ̀fọ̀fà land arọ́sàdínní àgbà Bibire arọ́sàdínní àgbà ni mo dákọ̀ ọmọ alájí àgbà àgbà ò tiẹ̀ tẹ́lọ̀rọ̀ yín ọmọ alájí àgbà tójó yín lè má mú àgbà ọ̀fà àgbà náà sì lẹ́ẹ̀ máa jẹ́ ẹ̀yin tẹ́ ẹ láhùn ẹ̀rá yé wá o èé sí ọ́ dàbídù méjì náà ní ká fi sínú ó sì lé ní 1.5 ó sì jẹ́ tán kò wojú kòkòrò wèrè máa wojú kòkòrò. bó o lọ wí. إذا استثقلت ẹ káre. بالمشركين المضاجع. bàbá olóòrùn rúbọ̀ mọ́ ń bọ̀ o. إذا استثقلت àwa yìí là jọ ń ṣiṣẹ́ yìí. بالمشركين المضاجع. ẹ̀tọ́ wọ́n yóò bá anábì òní sọ̀fọ̀. وفينا رسول الله ọjọ́ lọ́mọ mi. يتلو كتابه. ọjọ́ lọ ọ̀rọ̀ sàdínì. إذا انشق معروف من الصبح. okùn mẹ́ta ẹ̀yin kábíyèsí ẹ má bínú. agbòjọ́ ìgbòjọ́ tì. bẹ́ẹ̀ni. àbí èyí ìdáná àwẹ̀ àwọn kan fi kánífà sí kánífà wọn náà ìnáwó fi sí wàlíkàdọ̀. àgbọ̀rọ̀ máa bínú nú àwẹ̀ o. àgbọ̀rọ̀ máa bínú nú àwẹ̀. ó sì lùyàwó rẹ̀ di sàárì. òun náà wá yasọ rẹ̀. ó sọ ọ́ di polówó. yanu mi pátá. ọmọ náà wà lọ yorógùn ọ lùyà wa fọkàn wọ ọ sí òfò ẹ̀yin ọkùnrin tí a máa bínú nú àwẹ̀ iṣẹ́ yín ó dànù. báwọn. ọ̀nà Bibire ẹ jẹ́ ìṣẹ̀lẹ̀ òkan fún yín ó ná ọkùnrin àtọ́bí ta ló lágbára jù. ṣé wọ́n tọ́ kábíyèsí ni ọlọ́ba àgbàdé mo fẹ́ kó gbé hàn tán. وفينا رسول الله يتلو كتابه. ṣé àbá ti ń bá a sínú mọ́tò. إذا انشق معروف من الصبح ساطع. bóyá ìpẹ́ tó báyìí. إذا انشق معروف tẹ́ẹ̀mí máa túká ẹni ọ̀rọ̀ náà ẹ̀fọ́ ọ̀rọ̀ lọ ìyá sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún ẹ̀jọ̀ orí mọ́ fọ́mi tí n bá délé. ṣé bísímìlá ni kí n fi ṣe ni àbí kí ni àbí àlámọ̀ sọ́ọ̀lì. أرانا الهدى بعد الأمى فقلوبنا. mo fẹ́ kí n wọnú ọkọ̀ kí n tó máa bá wà sí lọ ni. به موقنات أن ما قال واقع. به موقنات أن ما قال واقع. يبيت يجافي جنبه عن فراشه. ọlọ́run ló ní kó jẹ́ ọba. إذا استثقلت بالمشركين المضاجع. Muyideen of the world. إذا استثقلت بالمشركين المضاجع. èmi ò ní máa sọ̀rọ̀ lọ́tún ìwọlé báwọn. أرانا الهدى. èèwọ̀ mi ní kí n máa sọ̀rọ̀ lọ́ báwọn. بعد الأمى فقلوبنا به موقنات أن ما قال واقع. èèyàn máa ń rọ̀ ẹ̀yin lẹ́dán dúró àbí ẹ̀ dáa dúró.
أتى رمضان مزرعة العباد لتطهير القلوب من الفساد فأدي حقوقه قولا وفعلا وزادك فاتخذه للمعاد. bàbá ọlọ́rọ̀ rúwọ̀. méjì tó kù wọ́n ní tàbá ń gbàwẹ̀ lọ́wọ́ ẹ má máa bínú mọ́ gbogbo jẹ̀mọ́ ẹ má jà máa bínú mọ́ àwọn olóyè kó máa parí ìjà iná ẹ̀ ni wọ́n wá ń jà ní tiẹ̀ àríjàgbá ẹ̀yà ẹgbẹ́ ọ̀bẹ́ gbọ́ wọn mọ̀ dá mi ló mọ̀ mo mọ̀ pé nítorí fẹ́ gbà ń lo ka ọ̀la bí èsì parí níjẹ́ wọn ó pin wàlíkìbà èèyàn yìí máa sọ̀rọ̀ ẹ̀yìn tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tàlíbágìyù má dé bẹ́ẹ̀ bàtú wa kí àdìsí ànábì sallallahu alayhi wa sallam. náà aláàjì wa arúgbó ni a gbọ́ nísìn èyí tí mo ti nà sókè bí ti sinmi nù ànábì ló sọ̀rọ̀ yìí o sallallahu alayhi wa sallam. wọn àmọ̀ dá mi lóhùn man hadara majlisan min majalis dhikr fi Ramadan. Allah. ẹ̀rọ tó bá lọ àyè wáàsí. àwọn àfa àwọn ẹ̀kan kọ́ náà. àwọn ọmọ ní dọ̀tí là. mo ti rí ẹ súnmọ́ àfa ẹ súnmọ́ ṣébi tẹ wà náà sáda ó dàbà. ẹ wá máa gbẹ̀yìn ya wa. torí lọ́rọ̀ náà bíbí àti bíbí ire wọ́n ní kí là á jẹlérè níbi àwẹ̀. ẹ wá gbọ́n tẹ́ jẹlérè báyìí. àwọn kan bẹ́ẹ̀ ẹ tún bá gbọ́ Ramadan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run dákàlà ní Janna. Allahu Akbar. yóò wà ní Janna o ọ̀rọ̀ lọ́mọ ẹ tún bá lọ bí wá sínú àwẹ̀. àbọ̀lọ́bẹ̀ tí a ti ń pè Ọlọ́run tí wọ́n ṣe zikiri wọ́n ní kí ni ó ṣe ń bẹ̀. kataba Allahu lahu bi kulli qadamin ibadata sana. tó bá gbé ẹsẹ̀ kan báyìí láàdá ọdún kan lọ́hùn kọ fún tó wá tún gbé ẹsẹ̀ kejì láàdá ọdún méjì sẹ́lẹ̀ tẹ́ wá gbọ́kọ̀ wá ọlọ́run márùn ilé yín síbí láàdá tí kò kalẹ̀ fún iná nù. fa addi huquqahu qawlan wa fi'lan wa zadaka fattakhidhu lil ma'adi. baba nìyí sá anabi ni kò tí ì tó wọ́n yẹ kúndùn mọ́ yawmal qiyamah ti máa yìí tahta al-arsh. anabi ní èmi rẹ̀ lájọba bẹ̀rẹ̀ lábẹ́ àlàárà sí ọlọ́run níjọ́ al-qiyama tóòrùn ní pa wá fún pé ó ṣe ẹ̀rìn wá bí wá sí ọ̀sibára rẹ̀ dúpẹ́. wa ma zara al-hububa wa ma saqaha. ẹ tún máa gbọ́ o wa man dawama على الجماعة في رمضان أعطوا له بكل ركعات مدينة من نور الله. ẹ̀dá tó bá ṣe pé wọ́n ń kírun jama nínú Ramadan kò pa jama jẹ táwọn fi tán rákà kọ̀ọ̀kan Ọlọ́run fi dá ìlú kọ̀ọ̀kan fún láti jẹ́ náà. sọ ti rí èrè tájẹ ni wọ́n ń kà yìí o àrẹ́bí tún bọ́ bò mí o. wọn ọmọ yòǹbó rẹ mọ ẹ mọ yòǹbó rẹ mọ wọn máa ń barra walidayhi ẹ gbọ́ bima tanalu yaduhu nazara Allah ilayhi bi ra'fa wa rahma wa ana kafiluhu. obìnrin tí àwọn ẹni tó bá ṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ nínú Ramadan ó ra mílìkì fún wọn ìyẹn máa tẹ̀ rówó ra báńgà bàbá yóò mọ̀ fà àkàmùkọ́ nínú àwẹ̀. wọ́n sì ra dátà fún mi olóbìn ìyá rẹ̀ sì ń gba sàrà ká ẹni bá ṣe dáa sóbìnrin òbí méjèèjì tó ní níjà kìámọ̀ láyé ní nínú àwẹ̀ ànábì ní èmi olólùwọ̀n síjú àánú wò kódà èmi ní í sì ń gbọ̀wọ́ rẹ̀ láti jẹ́ náà akátá mi ni ó wà ànábì ò tún dákẹ́ o sallallahu alayhi wa sallam. ẹ̀yin alásàlátù sẹ̀ wà ń bẹ̀ o abẹ́ sí ń bẹ̀ o mẹ́rin mìíràn àti tatlubu ridha zawjiha fi Ramadan
bí ti ń sọ microphone lẹ́nu. bẹ́ẹ̀ni. olóbìnrin tó bá wá ìyọnu ọkọ rẹ̀ nínú Ramadan ẹ kọjú síbí. tó wá ìyọnu ọkọ rẹ̀. tó wá ìyọnu ọkọ. sọ pé láti ọdún mẹ́ta ọjọ́ kan ló sí ọ lásọ wò. bẹ́ẹ̀ni. èmi ni ha. lọ ń pa. ọ̀ ń ṣe. bẹ́ẹ̀ni iṣẹ́ rẹ nù. tó o ti dáná mọ́ Ọlọ́run ti tẹ̀wẹ̀ kọjá kọ́ dáná. wáyé ẹ̀sọ́ yín náà di bẹ́ẹ̀ jí kọ́. pé obìn tó bá wá ìyọnu ọkọ nínú Ramadan. nínú Ramadan. ẹ̀yin ìyàwó olówó. tẹ̀ bá wá ìyọnu Ọlọ́run. ọmọ ọ̀dọ̀ gbọ́dọ̀ máa dáná fọ́kọ yín. gbọ́dọ̀ máa dáná fún wọn. ẹ gbọ́ mi. useless bin. ọmọ ọ̀dọ̀ ni wọ́n á ṣe mẹ́mẹ́ fọ́kọ rẹ. ní sojúṣe rẹ. ọwọ́ ló ní yọ̀jọ̀ ọkọ rẹ dákú. ìwọ tó ọmọ àrùn tí ń ṣe sọ lè dáná. ọmọ ọ̀dọ̀ ọmọ ọlọ́mọ ìbá àpọ̀kọ rẹ síbí wọ́n lọ́sọ̀pọ̀. ẹ dákun. bàbá lè dùndú sí mo lè sọ̀rọ̀ yìí. ẹ dákun ẹ̀yin obìnrin ní náà. tọmọ ọ̀dọ̀ ń gbójúṣe yín sí ẹ mà kú sẹ́. ṣé tó bá débi tìǹ náà kó gbójúṣe yín ṣe. kọjú síbi. ọ̀rọ̀ dojú ọ̀rọ̀ lọ́sàn-án yìí. ọwọ́ sọnù kọ́kọ́kọ́. obìnrin tó lè bọ́ tẹ́bẹ́ẹ̀dì. ọmọ ọ̀dọ̀ tó lè bọ́ dáná. ẹ gbọ́ tó bá gbé ní gorí ọ̀tá kò jẹ̀bi. ó parí iṣẹ́ nù. ẹni ọwọ́ rẹ dùn bí ọbẹ̀. tọ́ rẹ dùn bí kóró àmàlà. ó yẹ kẹ́yìn ní ó dùn lórí bẹ́ẹ̀dì. èmi ni ha lọ́gbọ́ ha wọ́n ní ó ṣe ìyà fún ọ. kí ló fa ha. bí bá a ṣe kó ọ̀fẹ́ wúlò ọ̀ lérò àmàlà ọkọ rẹ nìkan. very useless indeed. èmi ni ha ó wá pọ̀ ọmọ ọ̀dọ̀ ẹ lọ sáàfù dádì dádì ní ọgbọ́n sáàfù mi yányá. kò gbọ́n ní sẹ́ bẹ́ẹ̀ni a ṣẹ̀ṣẹ̀ dá kiri ni ọmọ ọ̀dọ̀ ni wọ́n máa pè é ó ti kọjá lọ nìyẹn. dádì ò já ni. ìwọ tó nìkan ṣe iná ìwé lọ́ máa ń lọ ọ̀rìn ìrìn òsìwò lọ́ ń lọ èyí tó lọ káwé tó dé ọ̀jèrè wọ́n bá oṣù gbèsè sán náà ni ọjà òfò tó wà ná láyé tó ọ̀jèrè. wọ́n sọ fún ọmọ ọ̀dọ̀ mójútó dádì wa dádì wa náà mójútó ọmọ ọ̀dọ̀. ìwọ náà mójútó. ẹjọ mójútó ra yín tó bá dé kọ́ mójútó lọ́sẹ̀ sàdáàkì rẹ àṣẹ ìkànnà bí ìkànnà rò ẹ lè dáná fọkọ àfọ oorun lẹ kà sí ọkọ tí èyí yóò lè súnmọ́ kó kú lórí rẹ. ṣé wọ́n gbọ́ àwọn ìyàwó ńlá gbọ́ àwọn obìnrin ńlá ọmọ ọ̀dọ̀ ní ń dáná dádì náà kò fọgbọ́n kọ́gbọ́n kó lọ bá òbí rẹ lóko sàdáàkì ni máa dáná. sábì ní kájẹ́ kóbìnrin máa ṣòwò ni ìtajà fa ẹ̀ wúlò mọ́ nínú ilé ó tẹ̀ tọkùnrin míì tí ò ní làákàyè ibi iṣẹ́ ní tí lọ́ọ́ máa jẹ lọ́dọ̀ ìyàwó rẹ lóríta obìnrin ti gbé stóòfù lọ ibẹ̀ ní ó ti dáná sínú onú wá sí fìlà lẹ̀ bí ẹni tí wọ́n pa lọ́la akọ̀yìn sí títí a máa mọ̀ kọ́ òsì lórí gọ́tà gbogbo ẹ̀fọ́ wa ń jẹ́ nímú. bẹ́ẹ̀ni wọ́n ti gẹ́ẹ̀tì ẹ̀. wọ́n ti lórí búùtù ọkọ̀ àjòkóso lọ́bẹ̀ sí olórí tèrè. fàádì huquqahu qawlan wa fi'lan. jama ẹ̀yọ́ mi ṣébi tí mo sọ kalẹ̀ sí ìdá. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ dá mi ló mọ̀. one down. kò dìjà wọ́n tó wúlò ìyàwó ẹni ló dáa ẹsẹ̀ lè má lè dáná very useless indeed. ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ létí. tí ò ṣe é gbọ́. bọ́ ọ̀pọ̀ tí yóò di kókó. yóò di kókó. irresponsible. bẹ́ẹ̀ni kò sí ní tó máa ṣe. ọ̀rọ̀ lọ́mọ ò gbọ́. ẹ̀kọ́ lẹ̀ obìnrin gbọ́dọ̀ dáná fọ́kọ rẹ̀ àdébí lóbìnrin tó bá tọ́jú ọkọ rẹ̀ nínú àwẹ̀ ó ní tọ́lọ̀ òun ṣe fẹ́ ní kílà àkọ́kọ́ òun àti Mariam yàrá kan wọ́n jọ wà ń jàlè kìyàmà òun àti Asia yẹn òfurẹ́ ọ̀nà yàrá kan wọ́n jọ wà kódà yóò dúró tí Àdíjà yẹn wà Nabi Muhammad sallallahu alayhi wa sallam.
ṣé ẹ lè ṣe sá tẹ̀lé ṣe. iná ò lẹ́ ń dá wọn ò dáná mo dá o. ẹ̀ ń dá ẹ̀ ń dá. ìwọ lẹ́nu rẹ gbọ́dọ̀ eléyìí ò lè sọ̀rọ̀ ń tiẹ̀ bẹ́ẹ̀ni. mò ń wú ọ lápá abẹ́ o Bẹ́ẹ̀ni. ó ní máa sọ̀rọ̀ lọ ń sọ̀rọ̀ lọ yípadà ní. láàárọ̀ olóyè mi olóyè bàbá. ibi tá a sọ̀kalẹ̀ sí ni bẹ́ẹ̀ni. ẹ ti ń tẹ́ mi lọ́rùn bọ̀ tí pé mo tẹ́ ẹ lọ́rùn lónìí bàbá náà tẹ́yìn lọ́rùn lé. mo ní mítìn gbogbo òlu mo suspend ẹ̀ kí n fi dé ni bẹ́ẹ̀ni. nítorí yín torí yín. láfi súnwọ́ àṣẹfà kúrò lónìí bẹ́ẹ̀ni. bó o lọ wí jèrè. فأدي حقوقه قولا وفعلا tẹ́wọ̀ àdúrà rẹ báyìí. tẹ́wà dá. وزادك فاتخذه للمعاد kátókè ń tà fẹ́ ké kátó tó dá bẹ́ ké. ẹ jẹ́ pé anabi Muhammad kápẹ́ àná Muhammad. kò mọ̀ yòǹbó anabi tiẹ̀ òyìnbó ànábì. sẹ́rífù ní pẹ̀lẹ́ bàbá ní ọ̀pẹ̀lẹ́. bàbá ọlọ́rọ̀ rúwọ̀ bàbá ọlọ́rọ̀ rúwọ̀. ọba mùsùlùmí ọba mùsùlùmí. ẹni mo fẹ́ sir bàbá mi wá sí bàbá mi wá sí. àná ní ṣe tafsir àwọn ni. wá sí ń bẹ lẹ́nu ó ń bẹ lẹ́nu. lárúbáwá ń bẹ lẹ́nu. ó ń bẹ. asalaamu alayka asalaamu alayka asalaamu alayka ya sayyidi ya rasulallah. السلام عليك ẹ pẹ́ fún wa. السلام عليك السلام عليك يا سيدي يا رسول الله لي مسيرة نحو طيبة مسرعا لأزور قبر الهاشمي محمد السلام عليك السلام عليك السلام عليك يا سيدي يا رسول الله رسول الله النبي رسول الله يا رسول الله النبي محمد الله النبي صفي الله النبي تقي الله النبي محمد الله النبي يا رسول الله يا رسول الله النبي محمد مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مجتبى سيدي يا مصطفى سيدي يا نور نور يا نور نور الهدى هدى هدى يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مجتبى سيدي يا مصطفى سيدي يا مرتضى سيدي يا مصطفى سيدي يا نور نوري يا نور نور الهدى هدى هدى يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مجتبى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مجتبى سيدي يا مصطفى سيدي يا نور نور يا نور نور الهدى سيدي يا مصطفى سيدي يا مجتبى سيدي يا مجتبى سيدي سلام عليك يا محمد عليك يا محمد سلام عليك يا محمد سلام عليك يا محمد سلام عليك يا محمد abájá tẹ́wọ̀ àdúrà wa Bibire Bibire kò ṣeé fowó rà kò ṣeé fowó rà èèyàn ṣiṣẹ́ tọ́ ni èèyàn máa ṣiṣẹ́ tọ́ ni ẹ kú Bibire ẹ kú Bibire aró sàdínì mi aró sàdínì èèyàn gidi èèyàn gidi ẹ ní ṣe òfò ẹ ní ṣòfò
ní fi pìtàpẹ́ jẹ́yàn. ní fi pìtàpẹ́ jẹ́yàn rí. láàrò jẹ́ bẹ́ẹ̀ já fún un jẹ kò ní tọ́ sí láíláí. kò ní tọ́ sí láíláí. àmín. ọlá ayé orí tẹ́ ti dùnnú láyé tẹ́ mọ́ iye wọn mọ́. àmín. ọlá ayé ìran tẹ́ ti taari ìdùnnú síbẹ̀. bẹ́ẹ̀ni. àmín. ọjọ́ orí ilẹ̀ fi ní láàrí ní parí ẹ sínú òsì. àmín. kódà ọ̀rọ̀ sàdínì ọlọ́run la kídìmọ̀ màmá tó bí yín lọ́dọ̀ bàbá yín. ìfọ́nragbolẹ̀ ọmọ yín lọ́dọ̀ bàbá yín. tọ́lọ́run fi fi ń sẹ̀sán báyìí. tọ́lọ́run fi ń sẹ̀sán fún wọn báyìí. ọmọ ẹ̀sán ni. ọmọ ẹ̀sán ni yín. ọmọ ẹ̀sán ni arówó sàdínì. ọmọ ẹ̀sán ni yín. mo tún tún wúyọ ọmọ ẹ̀sán ni. ọmọ ẹ̀sán ni yín. wọ́n tún mú mi ìwà ẹ̀ tí ń náwó tipẹ́ kì í sò ní. àdúrà yín gbà lórí wọn ni. ọmọ ẹ̀sán ni. ọmọ ẹ̀sán ni yín. Bibire. Bibire. ní ṣe òfò. ní ṣòfò. gbogbo àwọn olólùfẹ́ wọn ní náà. Naam. gbogbo aná náà má jẹ́ àṣòfò. ọlọ́mọdé aṣòfò. ọ̀kan làwọn ń kọ́. alága gbogbo yín ẹ̀ ní ṣe òfò. ní ṣòfò. gbogbo ata pé síbí. bẹ́ẹ̀ni. a bẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú. a bẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú. má jà yọrí ẹ̀ pẹ̀lú ìbànújẹ́. má jà yọrí ẹ̀ pẹ̀lú ìbànújẹ́. ọmọ kú tọ́jú arówó sàdínì. ẹ kú tọ́jú arówó sàdínì. gbogbo òkìrun. gbogbo ìkírun. ní ṣe òfò. ní ṣòfò. gbogbo ìlú tá a ti wá bí. gbogbo ìlú tá a ti wá bí. ọlọ́mọdé aṣòfò. ọlọ́mọdé aṣòfò. ẹ tẹ́ wọ́n yín dáadáa. àwa ìbákan kẹ́hótó yàíṣu mínà míyá ìlàlẹ̀ àrọ̀rọ̀. bẹ́ẹ̀ tí omi ṣe ẹrọ sàdínì. bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n sí. àfọ àti ẹ dúró tì mí. tó dúró ti bàbá yìí. látòdì chairman àlífà wa nílùú nìṣà. bẹ́ẹ̀ni. ẹ mú wọn báyìí kí n kò mọ kí n tó ké òtúbà. látàjà àlè àwa ìbákan kẹ́hótó àlífà wa ló fà. yàíṣu bẹ́ẹ̀ni. mínàlì míyá ìlàlẹ̀ àrọ̀rọ̀. èmi sábòsí. yàíṣu mínàlì. ta ló gbó ọ̀rọ̀ sàdí mi lọ́wọ́. míyá ìlàlẹ̀ àrọ̀rọ̀. sọ̀tẹ̀rì Abdulrahman bí àti tọ̀fà wọ́n jọra wọn púpọ̀ jù. ọ̀làtàjà àwọn ìbákan kàhátì. bí wọ́n gbọ́ ètò bàbá ètò. àwọn nà. ìṣòro mínàlì míyá. bọ́ọ̀ náà sì ṣe wáyé ó ń fúrúgbìn lọ́dọ̀ láàrọ̀. bẹ́ẹ̀ni. ẹ fúrúgbìn lòun náà ń jẹ́. ọ̀làtàjà bàbá àlífà ẹgbàá tí lọ́tọ̀ ẹ̀yin nìkan lọ́tọ̀ 50,000 naira. àwọn ìbákan kàhátì. ẹ̀yin àgbàlagbà tẹ pé tì mí. bẹ́ẹ̀ni tẹ́ pé ti bàbá. owó yín ni. owó yín ni o. yàíṣu mínàlì míyá ìlàlẹ̀ àrọ̀rọ̀. bẹ́ẹ̀ ti wà yìí. bẹ́ẹ̀ ti wà yìí. ẹ ní jayé lẹ́yìn. ní jayé lẹ́yìn. ìwọ̀lá àpàtẹ́ ń kó. wíwọlá ipa tẹ̀ ń kó. ẹ gbọ́ ẹ ń sáàbù humanity. àwọn èèyàn. ẹ jẹ́ wọ́n mọ̀ pé àwọn ń bẹ. ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ń bẹ. ẹ rántí iye ọwọ́ tí ò lè dájẹ́. ẹ rántí wọn. lẹ́bí ṣe tẹ̀ ń ṣe yìí. lẹ́bí ṣe mo tẹ̀ ń ṣe yìí. ọwọ́ tẹ̀ ń tẹ́sọ́ lọ́wọ́ ẹni kakò ló fò. àmín. 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 ẹni tí òsì ọlọ́run mọ́jọ́ ó jàre yín. ẹni tí òsì mọ́jọ́ ó jàre yín. ó ti rán kúnájú ni. bẹ́ẹ̀ ni. ọlọ́run kan kó yọ ọlọ́mọ kàwé káwọn náà ò gbọ́n kò sì gbọ́n. kò gbọ́n o. òun tí òsè ni ò gbọ́n o. kò bẹ́ẹ̀ ni. àmọ́ ọlọ́run mọ́jọ́ ó jàre yín. ọlọ́mọdé ó jàre yín. àmín. gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi yẹ mí pé àwọn tí ò ṣe tó mi wọn ò jàre mi. ẹnu wọn ò gbà pé kí ni mú ìmú ká ẹnu wọn wọ̀ nígbẹ̀. àgàn tá a ṣe àjùlọ kò sẹ́ni ẹni tó gbà. olúwa mi. tọ́gbà mo ti sọ ẹ̀ ní gbogbo ọ̀nà ọlọ́run fi kí mi kú sẹ́. olúwa mi. ọlọ́run kẹ́yìn náà kú sẹ́. ọlọ́run kì í kú sẹ́. ẹ kú sẹ́. ẹ kú sẹ́. ẹ kú sẹ́. ẹ wo iye orí tí o gbà nǹkan lónìí. ẹ lọ mi tẹ̀ wá fún níbí kò sí tí o jà sáré. kò sí o kò sí. kò sì tó kó mọ́ gbàwẹ̀. kò sì tó kó mọ́ gbàwẹ̀. ọkọ ẹlòmíì ti kú. ọkọ ẹlòmíì ti kú. ọkọ ẹlòmíì ò kú òkú ayé lọkọ rẹ̀. òkú ayé lọkọ rẹ̀ ó di sòsì orí lọ. ọmọ ẹlòmíì ò wálé mọ́. bẹ́ẹ̀ni. kò rántí pọ̀ níyà. ẹ̀yin ló fi sọmọ lónìí. ọlọ́run jẹ́ a lè máa ṣe. ọlọ́run jẹ́ a lè máa ṣe. ẹ tẹ́wọ́ àdúrà yín. ẹ já tẹ́wọ́ àdúrà wa. ìwọ tó fẹ́ kádùn àwọn ó gbà wọ́n fẹ́ máa lọ nìyẹn.
tó fẹ́ jẹ́ kádùá àwọn gbà bàbá ti fẹ́ máa lọ. ká tó ké kútúbà tẹ́ni ọmọ dìde mú ká wọn tó bọ̀. ké kútúbà yìí tán ni kọ́mọ ọmọ wọn bọ̀. ìwọ tó àpá pé nǹkan. ìwọ tó máa pín nǹkan. tó gba nǹkan níbi tó fi nǹkan sí. tó gba nǹkan níbi tó fi nǹkan sí. dákun ṣe kútúbà rẹ o. dákun ṣe kútúbà rẹ̀ kó sì sanwó ẹ̀. bisimilayi rahman rahim. ẹ̀yin ìyàwó wọn dà. ẹ̀yin ìyàwó wọn máa ń pè yín. ẹ ní sopó. ẹ ní sopó. ẹ máa jáde bọ̀. bàbá ní ẹ máa bọ̀. ẹ jẹ́ ìyàwó wọn jáde àná náwó. wọ́n ní ẹ máa bọ̀. tẹ̀bá ọlọ́kùnrin ti ń ṣe báyìí ìyàwó rẹ̀ sunkún lóru. ọ̀nà tá. ìyàwó ni ẹ já kí. owó ọmọ mi lọ ná. ó lọ ná yìí. tẹ̀bá ọlọ́kùnrin tó yàwó tó lè náwó ìyàwó rẹ̀ ló lè tọrẹ o. ìyàwó rẹ̀ ló lè tọrẹ. ó máa ń tí ò bá sọ tí òfin ní náwó mọ́ o. tẹ́ ẹ fi ní rí mọ́ rárá. dá pàápàá. a ní ó travel lọ. ọjọ́ bá bógi lórí ẹ̀yin mẹ́fà ẹ gbélé bàbá yín. ẹ jìnnà sílé rẹ̀. ajansi o. àfàwọ̀ tẹ̀jídí ní wọ́n ní ká tọrọ fún ẹgbẹ́ ní sọ́fò. naam. mo rí yín ẹ dúró àwẹ̀ ni ẹ má dúró tì wọ́n ẹ dúró kẹ́ gbàdúrà ẹ̀yin obìnrin gidi ó nà àwọn tó kọ́ láwà nísànù lórúkọ ni àdúgbò ti rí mi ẹ wá ń díjú sí mi ó dáa mo ti fẹ́ nu kàntí yín náà gbogbo yín báyìí bẹ́ẹ̀ ṣe wáyé. sẹ́yàwó ẹrẹ lónìí mọ̀mọ́ yìí náà wá gbàdúrà. ẹ wá gbàdúrà. alájí àgbàkọ́ yìí ni. bẹ́ẹ̀ ni. bọ́lá sí màkàwé ààrẹ sí ẹ bá ń gbéde lórí ẹ̀dá kò tó yọ lọ. ẹ wá ga sẹ̀rífù rẹ̀ fún. ẹ bá wá ga sẹ̀rífù àti àga múmínì àti àga mùsùlùmí. bẹ́ẹ̀ ni. sẹ̀sẹ̀ wàdúrà ọlọ́mọdé kẹ̀kẹ́ tí ò ní soríire. àmín. ẹ máa mú wàdúrà wọn bọ̀ ni mo sọ o. ẹ máa mú bọ́n bàbá sọ o. wàyín ti débi àfa wàyín. àfa wàyín. mo sì bọ́ sọ̀rọ̀ wọ́n ti gbọ́. wọ́n ti gbọ́. tíráàkì yẹn mọ́dù tẹ́ fẹ́ máa ṣe ni ẹ máa ṣe. ẹ lọ́ máa wákun dáadáa. ẹ máa wákun ni. dáadáa mọ́dù ẹ wákun dáadáa. ẹ má tẹ̀lé ni o. wọ́n lè gọ́ngangíngán. rárá kò sí tẹ́fì yín ò ṣe. ẹ fi ṣe o. mọ́dù. اللهم يا محيي الرفات ويا دافع الآفات ويا واقع المكافات ويا كريم المكافات ويا مائل العفات gbogbo ata bẹ̀rẹ̀ olùdókòwò yányá. والمعافات sáàmù pàṣẹ ní ìkàtà fẹ́ kà níwájú ọlọ́run àbí ká máa dilé bọ̀ kí wọ́n tó ké ọtúbà nìkan. وفاتح نصرته اللهم من نزغات الشياطين وعينات الباقي وعينات الطاغين ومعادات العادين وعدوان المعادين وغلب الغالبين وسلاب السالبين وحيا المحتالين وقيا المقتالين واجرنا اللهم من جور المجاورين ومجاورة الجاهلين وكف عنا كف الضائمين وأخرجنا من ظلمات الظالمين وأدخلنا برحمتك في عبادك الصالحين اللهم حسنا في تربتنا وقربتنا وغيبتنا وأوبتنا ونجعتنا ورجعتنا وتصرفنا وتصرفنا وتقربنا عبد الرحيم وحفظنا في نفسنا ونفائسنا وإردنا وأعرضنا وأعدادنا وسكننا وأسكننا وحالنا ومالنا ومالنا ولا تسلط علينا مغيرا ولا من بعينك وعونك وحسن بيدك وخيرك وتقلنا إلى كلات غيرك وهب لنا عافية غير عافية وارزقنا رفاهية غير رافية واكفنا مخاشي اللواي واقمنا غواشي الآلاء ونصرفنا ذر الأداء إنك السميع الدعاء. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. a ti ṣàdúrà nísìnyí báyìí. bàbá ẹ lọ jókòó kí fún jama ní tiẹ́. bàbá ni ẹ lọ jókòó. ta ló wakọ̀ mi. chairman da. baniki da. banik. ọmọ inú lẹ́nu baniki kẹ. bẹ́ẹ̀ni. bó o lọ wí jèrè. وأدي حقوقه قولا وفعلا
وزادك فاتخذه للمعاد bó lọ wí. ومن زرع الحبوب ما سقاها ẹnì kan rẹ. تأولنا ẹ kọ́ ọjọ́ mẹ́ta. بما يوم الحصاد ọmọ ọba nù. من زرع الحبوب وما سقاها تأولنا ọ̀rọ̀ lọ́mọ dà. يوم الحصاد ẹ tẹ́wọ́. ẹwọ́. mo ti ṣàdúrà fún ẹjẹ nkẹ́tì náà fún yín. bàbá fẹ́ kéètì náà fún ó yá ó yá gbé o jáde bó lọ wí jèrè. فادي حقوقه قولا وفعلا bẹ́ẹ̀ ni. وزادك فاتخذه للعباد. àwọn tí àwọn wọ̀nyí a máa múra mi káàkiri ayé ni. bẹ́ẹ̀ni. gbàgbé ẹ o. yàgbé ẹ. bọ́ọ̀bá bẹ̀rẹ̀ lónìí má dánwò bẹ́ẹ̀ lónìí o. bẹ́ẹ̀ni o. adi حقوقه ó bà ní. قولا وفعلا àwọn ọ̀rẹ́ wa nìyẹn. وزادك bó lọ wí. فاتخذه للعباد. mo fẹ́ kọ́ ọ̀nà ọmọ kan gba máìkì náà nísìnyí yẹn. bẹ́ẹ̀ni. وزادك فاتخذه للمعاد. ẹ máa wí tẹ̀lé mi ní o. náà. lolúwa tèmi ó lolúwa tèmi asọ̀bánújẹ́ mi dayọ̀ lolúwa tèmi. Olúwa tèmi ó Olúwa tèmi asọ̀bánújẹ́ mi dayọ̀ lolúwa tèmi. mọ̀dójú tì mí ó mọ̀dójú tì mí. àmín. wàsọ̀bánújẹ́ mi dayọ̀. Màdójú tìmí, àmín. Màdójú tìmí, ó màdójú tìmí. Asọ̀bánújẹ́ mi dayọ̀, màdójú tìmí. má jẹ́ ń bá wọn ṣe o má jẹ́ ń bá Màjẹ̀ máa ṣe owó tí. ẹlẹ́rìí, màjẹ̀ ń bá wọn ṣe àmín. Màjẹ̀ ń bá wọn ṣe màjẹ̀ máa wọn ṣe owó tí ò lérè. owó tí ò lérè màjẹ̀ ń bá wọn ṣe. ọ̀fà náà láti wá báyìí. ọ̀fà ni wọ́n ti tẹ̀lé mi wá báwọn. Allahu Latifu ọba wa ẹ̀dá. ló ṣe Muyideen ìlò ní wàásí. bó ti ń ké Kúránì ìlò tó ń ṣàlàyé. bẹ́ẹ̀ ló ń ké àdìsí ìtàṣájú ẹ̀dá. ọba jẹ́mi rẹ̀ ogun mọ̀jì ó kú léwe. Allahu Latifu ọba ẹ̀dá. dákọ̀ ara rẹ ni o. ó ṣe bàbá ìmáàmù lónìí wáàsí. bẹ́ẹ̀ ti ṣe ní ẹ máa ṣe o. ké Kùránì náà tó ṣàlàyé. wọ́n tó ké hadisi tàṣájú ẹ̀dá. àìbùrìdọ́. ọba jẹ́mi ogun màjẹ́ kúrò. sọ́sìn ààrẹ bẹ́ẹ̀ ọba jẹ́mi mi ogun màjẹ́ kúrò. ọba jẹ́mi mi ogun màjẹ́ kúrò. ọ̀rọ̀ ló bẹ́ẹ̀ gba mike àmọ́ ká tó gbà á níbi tá a ti rẹ́rìn wọ́n ti pa ẹnìkan lẹ́kún nísìn. bọ́lẹ́ntàn wà náà tàtó nù. jáde wá wọ́n jí bàjáàjì ẹ̀ nísìn. ó máa bọ̀ nísìn bó ṣe wà máa bọ̀ báyìí. bọ́lá wà. mọ̀jà wáyà máa bọ̀ níwájú gbáwájú bí. wá ní àyín. mo lẹ́yìn náà tí wọ́n ṣe nǹkan aburú wọn máa ń ti ojú agbo. síkírìsì ò gbọ́dọ̀ dúró lójú agbo kí ni ó sàwọn lójú agbo ní àyín. káàkiri. pọ́sí àyín òǹdà kí ló kọ́ rẹ síkírù láì kí ni wọn náà tiẹ̀ lọ́wọ́ ọmọ agboléwo ni ọ́ olódò nílùú o ní Kírun sọ́nà tiẹ̀ dúró yìí èmi ra bàjáàjì fún àmọ́ ni wọ́n sanwó rẹ̀ bẹ́ẹ̀ ti dúró yìí mo sì fẹ́ kẹ́gbẹ́ fún kó tó dọ̀tún la salamu aleykum èmi mo fẹ́ rà á fún ọ ṣùgbọ́n àti ó sanwó rẹ̀ náà dúró yìí tí wọ́n sì mọ̀ pé ó nu tèmi ń bẹ́ nù táwọn ẹ gbọ́ wọ́n gbé fún ọ sọgbọ́ kò ní dọ̀tún la ọ̀la náà lọ́gbà bàjáàjì ẹ ìwọ́n tó bá kúrọ́ pé gé ẹsẹ̀ rẹ lọ ìwọ́n lọ́mọ lẹ́yìn eléyìí o òun dá sí mọ́ o torí àìrí nǹkan mi lójú rólẹ̀ mọ́ pàká so lọ́gbọ́n táwa ti rábà náà tán bàjáàjì wọ́n ti rà fún ọba náà
ọ ní sunkúnsùn torí pé dáadáa lọ́wọ́ ṣe ìkàlà tó pa ọ́ lẹ́kún àmọ́ yóò di ẹ̀rín fún ọ ni subhana rabbika. ọ̀rọ̀ lọ́mọ. ọ̀rọ̀ lọ́mọ dà bẹ́ẹ̀ tó ṣe wá dúró èyí mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá bọ́ ọ̀rọ̀ lọ́mọ ní 100,000 ṣàgbọ́n ọ̀rọ̀ lọ́mọ nínú ọ́fíìsì mi mo ní kó fún yín ní 100,000 naira. Amdan wa sukura wa kẹfìrà mílíkì nílé. Amdan wa sukura wa thank you. ẹ dákun ẹ jẹ́ pé títóbi forúkọ Ọlọ́run ẹ jẹ́ tún pé títóbi forúkọ Ọlọ́run bàbá wa ìmáàmù náà bá wa síde sátidé mẹ́rin nínú Ramadan inú wa wá dùn ayọ̀ wa kọ́ wàyí máa bọ̀ nínú àwọn tá a ní wọn ò ní jàwé ó pò wá ní wàyí wà gbogbo wa lílá fi kalà kọ́díjà kùn ẹ bá ní káfù bàbá wa ìmáàmù Ọlọ́run jẹ́ mi bàbá ogun jálàáfíà ogun ju ẹ̀mí wọn lọ gbogbo ẹni ọ̀sà mi ìwọ náà ò ní kú ní rèwerèwe ọlọ́mọ kalí láfílẹ̀ kọ́díjà kùn fún bàbá Ọlọ́run járí bàbá pẹ́ Ọlọ́run àti tóbi Ọlọ́run so ti ń kà á. Ọlọ́run bá sọ́wọ́ bá wa délé láyọ̀ ọlá nàbì tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá sọ́wọ́ bá délé láyọ̀ bàbá wa ìmáàmù àgbà Ọlọ́run ló ṣe bàbá bó ti ṣe wọ́n yìí. kul anhu yabna mila takha. látara bàbá wa alájí àgbà. lil hadir wal mughtarib. bàbá náà wá di ìmáàmù àgbà. sheikh labib al-alma'i. bàbá wa imam. aslul usuli bila riyab. Ọlọ́run dákun àfànàbí àfi bẹ́ẹ̀ ọ́ ni. دوما بي نتفكر بين الأعاجم والعرب Ọlọ́run wọlé ànábì tí ń jẹ́ Muhammad. فخري بعلمي مصدرا bàbá wa ìmáàmù àgbà. بشرى ذا